yà mí lẹ́nu láyé yìí ó sùn mí wá ẹ̀dá tí ẹ rí yẹn ló ṣayé lógún bẹ́ẹ̀ kẹ́dá má máa ṣàfọwọ́fà ibi ọmọ yìí wá ń lọ kò yẹ nìkan Arewa oko Arewa oko ilé ayé tí a wà yìí ó kún fún ọgbọ́n ó kún fún òye. Ẹ̀sọ́ fẹ́ni tó ti mọ̀nà kó má ṣe sọnù kó má kọ́ pípọ̀ kó. Torí tán máa ń bá ní sọ òye ká mọ̀. Àbùkù lẹ́nìkan tí wá ká ẹni ń gbà yìí láwùjọ. Náà ní wá ká ẹ dákun ẹ sọ fẹ́ni tó ń ṣe gàlẹ́gàlẹ́ ọ́. Kó dákun kó tọwọ́ ẹ̀ mọ́lẹ̀ kó má padà wá jẹ̀bi ni mo máa ń lọ. Kíní kan ń yà mí lẹ́nu láyé yìí ó sùn mí. Ìwà ẹ̀dá tí ẹ rí ẹ̀ ló ṣayé lógún tó máa yẹ kéde wọn máa ṣàfọwọ́fà ibi ọmọ yìí wá lọ kó yẹ Bàbá mi kàrò. Nínú ọlá. Ṣé dáadáa lẹ jí? Ǹlẹ́, ọkú. Mo rí mọ̀. Mo lọ dalẹ̀ sákìtàn ni. Àmọ́ àkìtàn yẹn ó ga sókè débi pé mi gan rí bí fẹsẹ̀ sí. Ó ti ga. Bẹ́ẹ̀ ni bá mi. Tó. Ò rí nínú ọlá. Bá mi. Ó mọ̀ pé bá a bá gbálé tá a gbáta ọ̀dọ̀ àkìtàn là á darí rẹ̀ sí. Náà ló jẹ́ ọ̀gá báwọn. Níní, mo fẹ́ kí wọ̀ náà kọ́ dàbí àkìtàn. Nínú gbogbo tó o bá ń ṣe mọ́ ọ ní faradà kí wọ̀ náà ó lè ga. Ọ̀rí, wọ́n ní dùndún fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra. Ìwọ náà ó sì ga bí àkìtàn. Kárí. Lọ gbé kìnìún rẹ lọ. Lọ gbé síbi. Àwọn nǹkan ṣe sí. Orí mi ọkùnrin máa ń tọ́jú rẹ̀. Orí mi ó wò. Ẹlẹ́dàá mi ó wò. Ó dirun ti gba lójú ayé mi. Ǹjẹ́ o ti gbọ́ wípé bí sí ọ̀rẹ́ rẹ ti fokó lè rè kù? Ẹ̀gbọ́n tó wá lọ kí ló wá kọ́ tèmi ń bẹ̀? Olùgbàlà ti fi ẹ́ sílẹ̀ lọ. Tí ẹ bá bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ wo tẹ́ bá ní nǹkan kan tẹ́lẹ̀ tí àkókò iṣẹ́ fi mí sílẹ̀ o. Èmi nìkan tó wá tẹ̀. Àwọn ní nǹkan tó wá fẹ́ kó. Ó tẹ̀ mí wọ́n mọ́ mẹ́tò jọmọ ẹran gbé báyìí. Kí ló ṣe fún yín? Ẹni mẹ́ta lórí ẹnìkan ṣoṣo. Ìkà ni nínú ọlá. Nínú ọlá. Wọ́n késekése lọ sí rí nínú ọlá kàtàkàtà ní ń bọ̀ kí sàlásẹ̀ fọ́nù rí ẹjẹ́ àlọ́. Orí kan náà. Wọ́n ní kí n ṣe wọ́n heartless báyìí. Nínú ọlá kí ló ṣe fún wọn? Báwo ni wọ́n ṣe ní kórìíra ẹ̀? Ìwọ náà wo tó ṣe rẹwà lọ́mọbìnrin. Báwo ló ṣe máa expect kí Ọlọ́run kó dá irú arẹwà bí obìnrin bíi títí ẹ kó wá máa yan fandafanda láàrin ìlú kó wá rò pé àwọn mẹ́tẹ̀ yẹn wọ́n ní kórìíra ẹ̀ wọ́n ti máa kórìíra ẹ̀ jù. Ṣé kí n sọ àṣírí kan fún ẹ? Ó dá sọ́mọ̀ ń gbọ́. Ṣorí èmi nǹkan tó ń wò yìí mo kórìíra ẹ̀. Mo ti yí ìpè jù. Kí ni mo ṣe fún ẹ? Everything ni mo fi yí ìtẹ́. Nítorí pé o ti rẹwà jù lọ́mọbìnrin ni mo fi yí ìtẹ́. Ó gbádùn. Sórí tó bá ń lọ báyìí oríṣiríṣi ọkùnrin ló máa wù ẹ́.
eléyìí tó máa wẹ̀ wájú mi àti wẹ̀ lẹ́yìn ṣòro pé easy ni. Anyway, babe, what's in love? Má pè mí ní babe mọ́, Níníọlá lórúkọ mi. Láti ẹni náà, Níníọlá ni mo fẹ́ kó má pè mí. Ṣorí baby tí mo ń pè yẹn, ó jẹ́ orúkọ tó rẹwà tó máa ń fún arẹwà bí obìnrin bí títí ẹ̀. Wọ́n máa ń pè ní baby, wọ́n máa ń pè ní honey, wọ́n máa ń pè ní sugar, wọ́n máa ń pè yeah, obìnrin tó bá rẹwà bí títí ẹ̀ ló máa ń pè ní baby. Ó dáa o, láti ní ìlọ Níníọlá ni màmá bí ẹ. Ìyẹn náà dáa, mo fara mọ́. Ó dé dúró díẹ̀ sí i. Owó yìí lájà mo fẹ́ kọ́ ọmọ sí báyìí sí mi o, mo fẹ́ kọ́ ọmọ sí báyìí kí la gbọ́kànlé ọ̀làdúgbò fún kí la gbọ́kànlé irú rẹ̀ mú yóò máa pò mọ́lẹ̀ yóò máa yí. Jìnnàdù kí ló ń wí. Àní kò rọ́jú fún mi dákun ìwọ náà mọ̀ pé mo ṣe èèyàn fẹ́ gbogbo ìgbà tó ń bá mi wálé tó ọ̀bá mi ọmọ pé mi náà gbìyànjú lọ ni. Ó gbìyànjú lọ bó. Mo ń sapá mi. Ó sapá rẹ̀ kí ló wá mú bọ̀? Ẹ sọ fún mi kí ló mú bọ̀? Ọ̀dà sáàdákun fún mi lóṣù kan sí fún mi lóṣù kan. Jìnnàdù èmi ò ní fún ẹ ní oṣù kankan mọ́. Oṣù méjì ló dá mi, oṣù méjì ti péré ni màá gba owó mi. Tí n bá fi rí owó mi gbàdọ̀ bíi gbàdọ̀gbàdọ̀ á gbowó àgbàdo lọ́wọ́ mi pẹ̀lú ẹ̀. Mo sọ fún ẹ sí kò wọlé kò kówó mi jáde. Má pariwo. Má pariwo. Fún mi ní owó mi wọlé kó jáde. Ṣàánú mi gbogbo iná la fara tì yín sí. Fara tì mí láti sọ mí ló lòṣì àbí ká ní bí mo ṣe ń yá gbogbo èèyàn lówó káàkiri ládùúgbò nìyẹn ó fẹ́ sọ mí di bí wọn náà ṣe dà àbẹ́ẹ̀kọ́ ṣé màá rówó fún wọn sọ fún mi ẹ wọlé fún mi lọ́wọ́ mi. Wọ́n wà fún ọ wọ́n fún ọ. Nígbà wo ìwọ kò ló ní ìwálé ni. Wọ́n wà lẹ́nu wọn. Mo ti dé o mo ti dé. Oyè làjà ń bò ló dà báyìí. Ó ti jù bẹ́ẹ̀ lọ ó fẹ́ bá tèmi jẹ́ ni. Ọ̀dà àwọn ọba ti jẹ́ dákun fún mi lóṣù kan sí. Kí n tún fọṣù kan lé. Ṣé o rántí àdéhùn èmi pẹ̀lú ẹ̀? Ṣé o mọ̀ pé wọ́n fúnra ẹ ló sọ fún mi pé tó bá ti gbowó yìí tó bá rówó fún mi kí n mú ọmọ ẹ dì. Màá wá fún ẹ lóṣù kan sí. Tí mo bá padà débí tí mi ò rí owó mi gbà ọmọ ẹni máa mú o. Bí mo délé bí mi ò bá ẹ máa tó ọmọ ẹ lọ. Oyè làjà odidi ọmọ bóòlù ṣe ń sọ̀rọ̀ báyìí ọmọ èlò lówó èlò lódidi ọmọ má ṣe ń tí ọ̀dá o. Ṣé ìwọ fúnra ẹ kọ́ ló fẹ́ lọ rẹ sọ pé tí tó bá rówó sọ kí n gbọ́ ọmọ ẹ dì. Léèyàn bá ń jẹ èèyàn kí léèyàn ò lè fẹnu sọ. Ìwọ ló fẹ́ ló sọ̀sọ́kúsọ. O rántí ìgbà tó ń sọ gẹ́gẹ́ bí sọ pé mi kàn fún ẹ tí mo bá padà débí ní oṣù kan bá pé tí bá padà débí tí mi ò bá ẹ máa gbé ọmọ ẹ lọ kò sí tó máa ṣe sí. Máa gbé ọmọ ẹ lọ. Oyè làjà má gbọ́ ọmọ mi ò bóun ló ṣe gbọ́ ọmọ odidi ọmọ ìṣí owó. Ìwọ kọ́ ló ní gbọ́mọ ẹ ní jẹ̀bú omi lẹ̀. Má gbé wọn gbowó rẹ odidi ọmọ gbọ́ báyìí gbọ́mọ mi ó di gbọ́mọ nu o. Mọ̀mọ́ kó tèmi àbírú dédé yìí ṣé ibi abọ́ rẹ̀ dé ibi ọ̀rẹ́ mọ náà nu tèmi mọ̀ bá mi o ó mọ̀ ṣe òye mi náà. Ó dàbí pé mo ti rí lè fún ìyàn fún ọmọ ẹ̀yàn. Mo fẹ́ gbọ́n pa love story. Business àwa ṣe mí báyìí. Ẹ ká ṣe kọ́ta fẹ́ wá ṣe kálẹ̀ kúrò. Ọ̀rẹ́ mo fọ́lọ́ bàbá yẹn. Sórí ọ̀rọ̀ lọ́ọ̀bù ọ̀nà lọ jẹ́ ká gbàgbé for now jẹ́ ká mójútó business owó ní kókó o. Ẹ ń sọ fún mi sìn wípé kí n gbàgbé nípa kan tó ń bother mind mi nǹkan tó ń múnú mi dùn lójoojúmọ́ ọmọ tí mò ń fall in love pẹ̀lú lójú méjèèjì kí n gbàgbé ẹ̀. Ok tó bá jẹ́ yẹn mo ń gbọ́ story ẹ̀. Nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni wípé mi nǹkan tí ẹ̀kọ́ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ I don't know I'm speechless ọ̀rọ̀ ọmọ yẹn love ẹ̀ ó ti bì mí lójú I don't even know what to say anyway advice yẹn ni mo need. Akin the only advice tí mi lè fún ẹ òun ni pé mi ò support pé kò mọ ọmọ yẹn wá sí Èkó rárá mi ì support pé kò mọ wá sí Èkó má mú wá sí Èkó because èmi ò fi bá gbádùn àwọn ọmọ village yẹn. Nítorí pé o tí meet Níníọlá lọ fẹ́ sọ̀rọ̀ báyìí tó bá rí Níníọlá
Ṣorí Níníọlá ó yàtọ̀ láàrin àwọn ọmọ village. Lóòótọ́ ọmọ village ni. But ọ̀rọ̀ Níníọlá dàbí ọ̀rọ̀ láàrin àwọn ẹyẹ. Wọ́n ní ọ̀kín rẹwà jù. Tí Níníọlá ṣe máa ń glow láàrin àwọn ọ̀rẹ́ yẹn, ó máa ń dà mí lọ́rùn. Ọ̀rẹ́ ṣe iye mi lóòótọ́ ni. You are in love. But let me tell you something. Ṣorí àwọn ọmọ abúlé yẹn. Èèyàn kan lè mú wọn kúrò lábúlé ni o lè mú abúlé kúrò lára wọn. That's a fact. Kò sí bá ṣe máa ṣe bọ̀dọ̀ tí ò ní rún gbẹ. Irọ́ ló pa. Bọ̀dé, irọ́ ńlá ló pa. Ṣorí èmi mọ̀ pé tí n bá mú Níníọlá dé Èkó yìí, tí n bá mú dé Èkó yìí, ó máa blend. I will blend her to my taste. Wo bọ̀bọ̀ kí ló ń ṣe tó ń parí Níníọlá? Ṣé ẹ fún ẹ tó ya gàrí ni? Mo ní kó yẹ ká mójútó ọ̀rọ̀ business kó parí Níníọlá tí òun sọ̀rọ̀ Níníọlá. I'm sorry. Ìyá Gani kọ́ ni mo fall in love pẹ̀lú Níníọlá ni. Tí ẹ bá dẹ̀ sọ wípé kí n má sọ̀rọ̀ Níníọlá, I'm not ready to talk about this business. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé o lè tó yẹn ni? Bọ̀dí. Má bínú. Lọ mú wá. Jẹ́ ká ṣe business. Má bínú. So, nǹkan tó ń sọ fún mi sẹ́yìn ni pé ó ti tán láàrin mi àti ẹ. I'm sorry. Okay, you don't have to be sorry. So, ó ti gbàgbé pé our wedding is just 7 months away. Yinka, it's not about having a cold feet here. And that is why Timothy was honest with you. We've been in your love, Emma. There's nothing I can do. I'm not just in love with you anymore. But baby, ṣó ti rí yan mi lẹ́yìn mi ni? Mo ti mo ṣe lè down here. No, like seriously. I need an explanation here. Are you cheating on me? Yinka, I am not cheating on you. I have never done that before in my life. Really? Yeah. My mind is just somewhere else. Me, nífẹ̀ẹ́ mọ́. And mi ò lè máa fool ẹ now. Let's just go our separate ways, please. So, ọkùnrin ò sí pẹ̀lú mi mọ́ nǹkan tó try láti sọ ni. Tsunami. Ìwọ lélẹ̀. Ọbẹ̀ ní ọbẹ̀. Ẹ sì tún rówó síbẹ̀. Ṣé ìwọ̀n tó ní jẹ mọ́ ni? Ṣé ó yẹ kó ní gbèsè jẹun? Èyí àjà ṣọ́ra rẹ̀ ò ṣé ń gbé èèyàn bá jẹ gbèsè náà ni èèyàn ní jẹun mọ́. Ó dá owó mi dà. Jùlọ ní owó mi dà. Ṣóṣù ti parí ni ṣé bí parí oṣù la dá. Oṣù kan ìpè níjọ́ mélòó tó kù yìí tó dẹ̀ tó la tó tí ìwọ lé mi. Fún mi ní owó mi ó mú wá gbà. Ẹni tí ò lówó lé ní ó fẹ́ jalè títí dọ̀la àbọ̀túnla ni tí ó fẹ́ jalè ni. Ìwọ ni wọlé kó fún mi ní owó mi ẹgbẹ́ náà ní ìlọ rárá. Kò sí ń lé. Bolo lọ. Ọjáde. Pé jáde kí n tiẹ̀ kọ́kọ́ fojú rí báyìí torí màá jí gbé. Màá gbé. Kò sí ń lé. Wọlé kò pé jáde mo fẹ́ fojú rí. Ó ti jáde lọ. Ó jáde ṣé láàrin ìlú wa iná ni àbí. Kò sí ń gbòòrò. Kò sí ń gbòòrò ó ní kó mọ̀mọ́ kò fi lélẹ̀ kó máa lọ àbí. Wọ́n ti bọ́ọ̀rẹ̀ rẹ̀ jáde lọ. Ó bọ̀rẹ̀ ẹ̀ lọ ni jẹ́ n sọ kíní kan fún ẹ mo kàn ń béèrè ẹ̀ mo fẹ́ fojú rí ni. Tó bá di ní ọ̀túnla tí owó mi ò tẹ̀ mí lọ́wọ́ máa gbé ọmọ ẹ̀ máa gbé àdéhùn ni mo tẹ̀lé o. Wo oyè làjà ṣọ́ra rẹ o mọ́gbọ́mọ mi o mọ́gbọ́mọ mi o gbogbo ayé lọ gbọ́ pé mò ń pariwo mọ́gbọ́mọ mi o. Mi lè gbé ẹlẹ́mu níwọ̀n tó sọ pé èyí yá mi lówó o tó bá ti yá mi lówó o tí n bá fi rówó ìsọ o ọmọ mi ní omú dí o àbí bẹ́ẹ̀ kọ́ àdéhùn ni. Oyè làjà ó tóbi jù báyìí lọ. Tí mo kó wí bẹ́ẹ̀ ni lẹ́sọ̀ kíní kan fún ẹ mo kàn ní kí n wá rán ẹ létí ni n kọjá mo ní rán ẹ létí ni tó bá di ọ̀túnla tí mi ò rí owó mi
tí mi ò bá rí owó mi ó gbọ́ wàá wá ọmọ ẹ̀ tì. ṣé ó yẹ kó ní gbèsè tó máa jẹun ṣe wọ́n tún lọ́wọ́ síbẹ̀ òun lọ́wọ́ jẹun ṣé ó yẹ kí wọ́n tún jẹun sọ̀rọ̀ ṣé ó yẹ kó jẹun gbà tó jẹ mí lówó tó bá jẹ́ gbogbo èèyàn tó jẹ mí lówó nìyẹn máa ti dọ́lọ̀ sí bí tiẹ̀ ọ̀túnla ni o. Orí òye lájà ni orí òye lájà wo sórí òye lájà ìwọ ló ti ń béèrè látàánú. ẹbí mi lọ bí a kí kúkú máa tẹ̀lé wọn lẹ jẹ́ kí máa tẹ̀lé wọn lọ. tẹ̀lé kí ni lọ abọ́bọ̀gbọ́n tó ń sọ wo ńṣe ni kò ní ìgbẹ́kẹ̀lé nínú ara rẹ mọ́ ní ìgbẹ́kẹ̀lé nínú èèyàn ọ wàá tẹ̀lé lọ kí wọ́n á fọmọdíwó. ìṣubọ̀ rẹ̀ yìí ni. wo ọ̀tọ̀ ni ọ̀rẹ́ ọ̀tọ̀ ni wọ́ fúnra ara rẹ ìwọ ni wọ́ ọ̀rẹ́ lọ̀rẹ́ ọmọ jẹ́ lọ́tọ̀ bọ́bájọ́ rẹ̀ mi sọ yẹ kọ́ ní kí n fọmọdíwó. ọgbọ́n kí n máa tẹ̀lé wọn lọ ṣùgbọ́n náà yẹ̀yẹ́ yín káàkiri gbogbo títì ẹ jẹ́ kí n tẹ̀lé wọn. wọ́n mà ṣe o níní lọ́lá níra rẹ ni wọ́n ní èèyàn wọ́n sọ pé o lé èèyàn níra rẹ nígbẹ́kẹ̀lé nú ara rẹ. bó ṣe ń sọ̀rọ̀ sí yẹn jẹ́ tẹ̀lé wọn. bí àná bá gbé ní sábẹ̀ kéékèèké ọmọ gorí ẹni wọ́n wà á tẹ̀lé oyè rájà torí owó wọ́n bá ń fìyà jẹ ọlọ́run sọ̀rọ̀ ní ọmọ pé bàbá rẹ ló tì ọ́ sílẹ̀ kí lára yé ọmọ sọ wọ́n mọ̀ ní mo fọ ọmọ jíwó tó ẹlẹ́dàá mi orí mi o orí mi o. ìgbà tó náà ní báwo wọn ṣe fẹ́ ṣe máa nìyẹn nínú máa fi wọlé fún máa ṣe kó tó bá fẹ́ ṣe. 7 million naira náà ni. bó sí nǹkan tá a máa ṣe náà pé bóyá kó fowó kù kò máa fowó kù ó ní 7 million naira yẹn náà ló máa ṣe jálẹ̀ and you know I don't do cheap business. ṣe bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ yes. ó dọ̀ jáde olùsí ní ẹni. olórí burúkú sọ̀rọ̀ pé bó ṣe ṣe fún mi lánàá náà nìyẹn wọ́n ṣépè fún ẹni ó ṣe ní máa ṣe bẹ́ẹ̀ pàtó ti rún ẹ pa. mo rò pé mo rò pé ọmọ òfò káyé ò ní da àbúrò sí yẹn lórí burúkú ọmọ òfò lórí pé kò ṣẹ̀ṣẹ̀ mẹni tó bí ẹ tí ò lè pa ẹ dànù alára gbígbẹ wì ní. sorry about that jare mo lò sí tó máa mi ṣẹ̀ṣẹ̀ kò sí wàhálà ní bínú sí náà ní ṣe bí the last one tá a ṣe fún 12 million naira ló fi ránṣẹ́ jẹ́ ká gba 7 yẹn náà lọ́wọ́ ẹ̀ ok ó ṣọ̀rẹ́ mi adùnní ni wọ́n mà ti wà lọ́dọ̀ mi ṣe díẹ̀ afẹ́ jáde mo lò sí tó ṣe sọ́dà yìí kó ṣe fún lánàá náà bó ṣe kan lẹ́sẹ̀ ni ọ̀rọ̀ kò sí wàhálà ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́ mo lò sí lórí burúkú lọ́mọ. gbẹ́sẹ̀ ni mo ṣe kúrò mi. fọ́ọ̀kà kúrò mi báyìí. má tí ẹ wà fi gbalẹ̀. idiot. ọ̀rẹ́ mi o mo ń gbọ́ tó ń dárúkọ owó kan 7 million. mo gbé ṣé mo kí àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mi ò rí 5 débi pé màá rí 7. o rí 5 débi tó máa rí 7 kí ló ń ṣe àdùnní. àwọn ọmọ yẹn olórí burúkú làwọn ọmọ tí mo kọ bí kán sá lọ àbí kán ṣe wèrè kó tá ó tiẹ̀ ti sú mi. olórí burúkú làwọn ọmọ òfò tá à ń kó kiri ń sìn. ibi táyé bá yín sí ni wọ́n bá wọn yí sí o wo sàláwà àbẹ̀ní ló kọ́ sórí jẹ́ kèmí sọ fún ẹ sórí ayé ilé ìtawà ẹ̀ ẹ̀yin máa ń bá gbà yìí ni ẹ̀yin kàn ní jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ sórí tí èèyàn bá ti rí pé sáà yìí ti yàtọ̀ ẹ̀yin á tún bẹ̀rẹ̀ sí ní lo sáà míì mọ́ ni sórí àwọn ọmọ olórí burúkú ṣé ti bí sí ọkọ mi lọ́gbọ́n olórí burúkú ọmọ òfò
tí mo fi ń pawó gidi all of a sudden lọ́sàn gangan ó dẹ̀ di wèrè ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bugi jẹ ṣé bọ́ ọmọ bí gbèsè ayé ẹ̀ ṣe rí láyé mi àti gba ẹ̀gán lèmi gan ti make up mind mi pé ẹ̀yin tẹ́ wà lókè ẹ̀jọ̀ báwo lẹ ṣe rìn nígbà tó ń dẹ̀ sọ fún mi bọ́n ṣe rìn bẹ́ẹ̀mi náà ṣe kò sí nìyẹn o jazz ni o original one. máa ṣe jazz. yes o máa ṣoògùn ni o máa ṣoògùn ni oògùn lórí ọ̀rọ̀ lẹ́yìn àwọn bọ́ọ̀sì mi kékeré. madam di madam. my angel. ìyá mi tó já sí. ọmọ mi tó ní orun tó bó ṣe wà yín máa ń kanlẹ̀ ni. mo ti bá yín rú wọn. ẹ bọ́ báyìí. Wow. Oh wow. Pretty things. Ọ̀rá wa ń jẹ́ ní ọmọdé. Ìwọ́n ti ẹ̀ tán báyìí náà. Má kú lélẹ̀. Èèyàn kan ti ṣẹ̀ tọ́lọ́run fẹ́ punish ìjìyà ẹ̀ṣẹ̀ nìyẹn. Wow. Look there. Wow. Angel. Aṣọ lélẹ̀ yìí. Kọ́lọ́run kó má mú wa ni. Tí wọ́n bá wọn. Michael Jackson lélẹ̀. Wow. Tútọ̀ fún nílẹ̀ yẹn náà. Kí ló dé? Ègbè. Ta làwọn ẹni ẹlẹ́ni iṣẹ́ tí wọ́n fẹ́ kó sí trap tún máa bọ̀ báyìí wò ni. Ẹ̀dùn náà ta lẹni ẹlẹ́ni kan mà ti ṣe. Èèyàn kan ti ṣe tán àti jìyà ẹ̀ṣẹ̀. Ṣé orí punishment lélẹ́yìí báyìí sí? Because ibi tẹ́lẹ̀ ìbá wọlé sí. Tí wọ́n bá wọn. Ibi tó bá wọlé sí. Tí wọ́n bá wọn. Ṣé wá rí Michael Jackson mi? Ẹjọ́ ibo lẹ ti máa ra ọ́fíìsì wa. Jọ́rámà ni mo ti rí. Bádìí àbíbo. Àbádìí àná. Ó jẹ wọn. Ó máa ṣe òun. Lọ́dọ̀ àwọn ti bí. Ó ti múra tán. Lọ́ọ̀rẹ́. Gbogbo pákéjì wèrè ó ní kó wá ṣiṣẹ́. Ó mọ tó ṣẹlẹ̀. Ó wà òkè. But máa help ẹ. Sórí aláwọn local jobs náà. Ṣé you understand tó lè máa ṣe? Ìgbà míì àwọn tó lówó láàrin àwọn bàbá ẹlẹ́ran àwọn oní bọ́ọ̀sì ni àwọn ṣíàmánù taxi park àwọn ṣíàmánù àwọn náà máa ń wá owó dẹ̀ wà lọ́wọ́ wọn ṣé you understand tó yẹ pé wọn ṣe ni tó máa ń rí lè sọ̀rọ̀ tàbá ti rí tàbá àwọn ọjàkútọ̀nù náà máa ń yọ dáadáa àwọn sọ gbé tọ́ ọ̀rẹ́ mi àwọn yẹn náà tún wà níbẹ̀ ṣé you understand ṣó ní gbogbo àwọn iṣẹ́ yẹn tó bá ti ń yọ ìwọ ló fit èyí tó fit ẹlẹ́dàá ẹ̀. lọ́nà tí ń blend díẹ̀. Kíni? sórí ẹ̀ òkúrú ṣé bí mo ṣe ṣàánú ẹ̀ yóò dá ni mo ní màwọn afọ ẹ̀ ló kájẹ iṣẹ́ ikú tọnu àwọn iṣẹ́ ìgbẹ́gbẹ́ taxi park gbogbo àwọn bàbá ẹlẹ́ran nǹkan yẹn náà àwọn náà bí gbà ni wọ́n láàyè ara wọn náà ó tiẹ̀ máa dúpẹ́. tọ̀nà iwájú ìjọ iwájú ẹ̀ òbò sí. mo jáde gbà sórí lọ síbẹ̀ wàá gbẹ lọ́dún síbẹ̀. Wọ́n ní o bọ́ ta lọ́dún sí wọn ta. Àwọn àbá ìṣọpọ̀. Ó tún wọ táìtì sábẹ́ gown. Àbí wèrè lọmọ ṣé kò mọ̀ pé wọn kì í wọ pàǹtì mọ́ ni. Yí mi o. Angel mi, my angel, òun náà ti mọ̀ pé tó bá ti dún báyìí, ó ti dún dọ́dọ̀ ẹ̀ nìyẹn. Báwo ló ṣe máa ṣọ̀rọ̀ passport wọn? Wọ́n máa kó wa. Máa bá mi tọ́jú àwọn ọmọ ìdàdà. Sórí ọjà idún, ọjà tó dáa ni. Girls, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Ẹ máa lọ sí Dubai ni, iṣẹ́ Dubai lẹ fẹ́ ṣe lọ ẹ̀yin méjèèjì. Mo dẹ̀ fẹ́ kẹ́ farabalẹ̀. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí Ọlọ́run ló dá yín o ìjìyà iṣẹ́ lẹ́yìn jẹ́ fáwọn tó ti ṣẹ̀ you understand kò sí nǹkan téèyàn ṣe iṣẹ́ ni iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ ni òwò là ń pè you understand mo fẹ́ kẹ́ fi inú yín ṣe iṣẹ́ kẹ́ẹ̀dẹ̀ pawó gidi owó alálùbáríkà tó máa sẹ́yìn náà dín kankan bó ṣe wà yẹn kò ṣe ọmọ bẹ́ẹ̀ náà rí nǹkan tó fi wá gbé yín kò ń ṣe yẹn nìkan ló ní ilé wà ńlẹ̀ gbogbo nǹkan ló wà ẹni tó bá fẹ́ ga ẹsẹ̀ máa ṣe kí ni ó máa wá tí wọn ni mo wá rí pé gbogbo yín báyẹn gùn sẹ́sẹ̀ ni ṣé Michael Jackson ni ìwọ apple máa wọrí ẹ fọkànbalẹ̀ so a máa ṣe báwo ló ṣe máa get passport wọn sí. wọ́n máa kó passport yín fún so latest in 2, 3, 4 days no 4 days time so ẹ máa lọ sí Dubai and I wish you all the best of luck so màá tó rí yín lọ́la. all right see you tomorrow. ó mọ̀ wọ́n ti máa ń ṣe é sìn mo máa fi nǹkan sí wọn lára bẹ́ẹ̀ ni wọn lọ Dubai lásán ó ní ìtọ́ máa ṣe wọn tó lọ ó ní ìtì máa fi sí wọn lára tó yẹ pé tí wọ́n bá wà bẹ́ẹ̀ wọn ò ní ohun tó máa gbọ́ ohun mi ni kò ṣe pé ẹ̀ẹ̀kan máa wá gbowó lẹ́yìn èmi máa ń gbowó iṣẹ́ ni màá kọ́kọ́ gbà á fún kó tó di pọ́n máa lọ lọ́tún wá sí èyí tó bá di pé kínní
bó ṣe wà nìyẹn bá ṣe ń ṣe é sí omi ọ̀nà mi wípé tó sọ ìfọ́nà méjì kú jẹ́ mi. ó máa sọ yẹn létà bọ̀ tí ó níbi kan tí mo gbúdọ̀ dé lórí àwọn ọmọ yìí náà ni kó tó di kan máa jáṣẹ́ lórí ìbọ̀tọ́ ọmọ kan tó bá rò fóun lè ṣe BBC fún mi mọ́ kò ní possible ogun ni máa fi pa ayé ìyàwó ìyálàyà wọn jẹ́ jẹ́bi mi náà múra ká máa lọ ní sáré change. Rárá o mi lè ṣe o mi ò lè ṣe o. Ilé-ọlá tó bá ti mọ̀ pé ò lè ṣe ọ̀rọ̀ àdìrí báyìí kó máa lọ nǹkan tó máa dàbí wàhálà láàrin mi àti ẹ̀mí ò fẹ́ àì lè ṣe mi ò lè ràn ẹ́ lọ́wọ́. Báyọ̀ ò dẹ̀ jọ ó ṣàmọ̀ pé owó yìí ní nǹkan tó máa ṣe ní ayé mi. tó bá mọ̀ pé owó ní nǹkan tó máa ṣe nínú ayé ẹ̀ tó dẹ̀ ní ìdí owó èmi ṣe ń kà ẹ́ nǹkan tí mo bá ẹ sọ̀rọ̀ ara gbọ́. èmi mọ̀ wípé olórí burúkú ọkùnrin bàbá àgbàlagbà bàbá òfò olóṣì tó ń tẹ̀lé ẹ káàkiri yẹn ó ló má padà fẹ́ mo dẹ̀ wá ń dúró dọ́jọ́ ìgbéyàwó tí máa wo arẹwà ọkọ bó ṣe ń ṣe ìgbéyàwó ọjọ́ náà nà. ṣojú ọ̀rọ̀ bàbá tó tiẹ̀ ń sọ yẹn tiẹ̀ ń bà mí lẹ́rù mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ báyìí ó ṣàmọ̀ pé mi nìkan ni mo wà lọ́wọ́ bàbá mi ò dẹ̀ lè ṣe kó má rí mi lọ́jọ́ kan jọ ṣàánú mi fún mi lówó yìí Máyọ̀. Níníọlá wọn náà fún arẹmọ pé ibi tí mo wà inú ìṣòro ni yàrá tí mo wà yìí olóyè ibùkún rẹ̀ tó níbi ó máa ń wàgbó fún mi ni tó bá yàn tó máa kọ́lẹ̀ kó tó máa ní bóde ni ó yẹ mọ̀ pé bí ṣe wà nígbà yẹn sìn tí ìbáyìí ti ṣe kíákíá ó máa ní kí n jáde owó rèé mo ti ṣàlàyé fún ẹ èmi ò kí ń ṣe ẹni tó ń kówó dání tí ń ṣàánú lórí asán owó rèé lọ́wọ́ mi obìnrin ẹ̀yìn nílẹ̀ ni kí wàá ló dé tòun tó wá ń darẹ̀ láàmú lẹ́yìn tèmi kí n kó fún ẹ kó lè gbẹ̀yìn ẹ òun rèé kó lè sùn òun sì bọ́dọ̀ máa mú ní ọmọ ẹgbẹ́ àbúrò tó wá ní òun bọ́ fòrò òun sọ fún ọ̀kọ̀ọ̀kan ọ̀kan kó kọ̀ sùn kó náà. Bàbá mi náà dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé èèyàn ni èèyàn á máa jẹ́ kò dẹ̀ sí ẹni tó lè dàbí Ọlọ́run. Ayọ̀ torí pé mi tán lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní àjọṣe. Níníọlá ní sùúrù bó ṣe rò bó ṣe ń ra mi arẹwà ọkọ pè lárẹwà ó rọ pé obìnrin tí ò bá ti rẹwà tí ò bá ti bọ́ lásẹ̀ wà kó rẹwà nù náà bó ṣe ń ra mi. kí ló kọ wẹ̀rẹ̀ lè ti ń jẹ́ kó wá. Níníọlá ń bọ̀ lọ́wọ́ á rí lọ tó bá. Bámi mo kàn ní kí n sáré lọ sí ibi ilé ń bẹ̀ yẹn ni mi ò rìn jìnnà náà. ọ̀rẹ́ rẹ tẹ̀ kí orúkọ rẹ̀ bá ń dákọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ agùnbánirọ̀. Akin nìyẹn. Akin ó ti wọ́ ọ wá ó jókòó ó lé wákàtí mẹ́ta tó yẹ jókòó. Akin wá bí. Níníọlá ṣé o gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni màmí. Ìyanu ṣẹlẹ̀ lónìí. Ìyanu. Irú ìyanu wo ló wá ṣẹlẹ̀ yẹn. ẹ̀yin Oyèlájà ọwọ́ abí ti wá o. òun àtàwọn jàǹdùkú rẹ̀ ó kó àwọn jàǹdùkú rẹ̀ wá. ṣé o ṣàfọwọ́ kọ yìí. wo nígbà Ọlọ́run ó ṣe ọba ọ̀rẹ́ rẹ̀ ní Akin. kí ló tún wá dé báyìí. ló jèrè Akin wọ́n ti san gbèsè wa. Akin san gbèsè. ó ti san owó tá a jẹ. Ọlọ́run ó ṣe Ọlọ́run ti bá ń dójú ti gbèsè èmi náà oyún ìwọ̀n yan fandalábà. Ọlọ́run ṣe Ọlọ́run ṣe. ọ̀kárí wọlé. èmi náà tiẹ̀ sáré lọ síta tẹ́lẹ̀ ní bóyá mo ti máa rówó díẹ̀ gbà lọ́wọ́ Báyọ̀ àmọ́ gbòòyìn. ọ̀kárí ọmọ rẹ ọmọ tọ́jú wọn náà ọ̀rọ̀ ọmọ tìkẹ́ rẹ Ọlọ́run ti dójú ti gbèsè wa. ṣé Akínyẹmí ò wá sọ̀gbà tó máa padà wá ni. gọ̀sọ́ náà bó tiẹ̀ ṣe rìnrìn náà ó jọ pé bóyá ń lọ bóyá yóò tún dẹ̀yìn náà ni ó ṣàlùwọ̀n fẹ́ rí ọ ṣá. èmi náà rìn mọ́ yẹn ọ̀kárí ọmọ dáadáa ọmọ tọ́jú wọn náà gbogbo akitiyan rẹ Ọlọ́run ó dé gbogbo wàhálà rẹ ládé wá kí làwọn àjẹ lálẹ́. èmi náà ti rò tẹ́lẹ̀ pé bóyá kì í tiẹ̀ ṣe ìrẹsì díẹ̀ ká tiẹ̀ jẹ. wá owó sì ṣẹ́kù owó tá a kọ́ fún wa ṣẹ́kù wà lọ sí ìlú. ok báwo.
bàbá mi ó wà pẹ̀lú yín o lílọ lẹ̀ ń lọ yìí o ẹ mọ́ fojú mi sọ́nà o bẹ́ẹ̀ bá lọ ẹ mọ́ bojú ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ mọ́ wá wò mí òmí sọ mọ̀ pé èmi àti Nínílọlá nìkan la wà nù ilé yìí ńgbà ó ti mú Nínílọlá lọ báyìí ní ìsìn èmi àtọlọ́run nìkan ló kù nílé o. ẹ wò dáadé ẹ má wọrí mo fi ń dá yín lójú wípé àní jìnnà sí yín a máa wá yín wá lójoojúmọ́. a pè wí bẹ́ẹ̀ Nínílọlá Àyìnkẹ́ bọ́ ọ bá dẹ́kọ̀ọ́ ìwé rẹ ni kó kọjú mọ́ o ọ̀rọ̀ ìwé rẹ̀ ló jẹ mí lógún. ṣe rí ọ̀rọ̀ school yẹn tá a bá ṣe ń dẹ́kọ̀ọ́ máa process school tó máa lọ kò sí wàhálà ń pa yẹn. ọba mi ò fún yín ṣe. àyìnbá mi ti yan mí àrùn. kò lè mọ yan èmi gan tó fẹ́ fi ilẹ̀ èyí tó yan mí gan já yan. ọjọ́ bó ti jẹ́ náà ni ìyẹn Àyìnkẹ́. ọ̀rẹ́ mi á ṣe bó ti lọ ni. tó máa lọ náà ni. Arewa Èkó ló wà dáre wo Èkó. irú ọ̀rọ̀ jàtìjàtì wa ni. dẹ́kun ẹyin ní ọlọ́ọ̀rẹ́ mi bó bá dẹ́kun mọ́ gbàgbé mi o. àtẹ̀mí náà kó sùn mọ́ bínú gbogbo tá a ṣe fún un. ọ̀rẹ́ mi àtẹ̀mí náà o. wọ́n bínú. mo ti gbọ́ mo ti dáríjì. mo sí ọ̀rẹ́ mi. ẹ̀sìn náà ọ̀rẹ́ mi kẹ́ tó mu lọ ẹ bá wa tọ́jú rẹ̀ dáadáa o ẹ dákun o. kò sí wàhálà bàbá yín tọ́jú ẹ̀. máa bọ́ sínú ọkọ̀ Ọlọ́run ó wà pẹ̀lú yín ẹ káre o. ẹ ṣé gan ni o all right sir. ọ̀rẹ́ mi. Bíọ́lá. Àmọ̀rí. Ṣé ń gbọ́ wa báyìí? Ọ̀rẹ́ mi o. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Bíọ́lá. Ọ̀rẹ́ mi. rí nǹkan Dàǹgíṣọlá àwọn alénibáre tó ọba mi Àdìgún Adé mo fi ṣọ́ òwe lédùà ọ̀rọ̀ mi dọwọ́ rẹ o ìró ayọ̀ ni kí n padà gbọ́ o má jẹ́ ń gbá burú sí ọ o Olúwa kó sí ọ o. alénibáre ni wọn torí ẹ̀ lèmi náà ṣe fi taratara kúkú bínú sí wọn. alénibáre ni wọ́n lóòótọ́ tí mo bá ṣe nǹkan tó ń ṣe lọ́jọ́ yẹn báwo ni mo bá ṣe pàdé Akínyẹmí orí bá má pàdé Akínyẹmí tí wọ́n bá ṣe nǹkan tó ń ṣe so in a way oníbọ̀lọ̀ ṣe ń ṣiṣẹ́ torí ẹ̀ náà ni mo ṣe sọ pé alénibáre ni wọn. those girls I hate them ṣé o ti máa lọ sábúlé mi tiẹ̀ kì í fẹ́ rí wọn. èmi náà mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ pé wọn ò fi taratara like wa torí ẹ̀ lọ́ ṣe máa ń kórìíra wa. Can you imagine? lórí táwọn àdó kò pa. Oh my God. Anyway, báwo ni school ẹ̀ ń sìn? School ló fẹnu pè bẹ́ẹ̀ yẹn bí sí. a wà lẹ́nu ẹ̀ o òun náà là ń tì díẹ̀díẹ̀ báyìí àǹtí. Ìníọlá o ti wà ní school sìn I'm so happy for you. Now, guess what? Kí tó ni o? Ṣé mo ṣe wà yìí? Ṣé o lè believe mi pé mo ti ń dá gbé ilé ara mi tí mo tún ṣe tí mo furnish to my taste. Mi ìgbọ́dọ̀ yẹn kankan mọ́ o, ilé ara mi ni mò ń gbé sí. Mi ìgbọ́dọ̀ àǹtí yẹn mọ́. Bísí. Inú mi dùn sí ẹ o. Inú mi tiẹ̀ dùn pé okay fine òun ṣe dáadáa. Àmọ́ kí ló dé tó gbé lọ́dọ̀ àǹtí Jókòó mọ́? Àǹtí Jókòó èèyàn ni wọ́n ń pe àǹtí Jókòó. Àǹtí Jókòó kì í ṣe èèyàn. In fact gbogbo ìgbà ni ojú máa ń gbà mí tì pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ló jẹ́ gẹ́gẹ́ bí àǹtí mi. Èèyàn burúkú ni. Àǹtí Jókòó tèmi mọ̀ o èèyàn tó dáa àǹtí Jókòó náà. In fact àǹtí yẹn máa ń pa mí lẹ́rìn gidi gan. Wà o wọ́n gbà wípé àǹtí Jókòó tó ń sọ̀rọ̀ èyí àwọn ọlọ́mọ wa látàbúlé o. Ó mú wa látàbúlé lóòótọ́
ó mú wá tí máa wá ṣiṣẹ́ aṣẹ́wó. Ó tiẹ̀ mọ nǹkan kan. Ní sùúrù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àti jókòó mú ẹ wá sẹ́kọ̀ọ́ láti wá ṣe iṣẹ́ aṣẹ́wó. Mrs. Operolo. Níní ọlá kọ́ ni mò ń wò yìí ni. Níní ọlá. Àti jókòó. How are you? I'm fine. Ṣé dáadáa ni? You look so great. Ẹ ṣé. Ìgbà wo ló wá dẹ́kọ̀ọ́? Àti tó kọ́ bí ọdún mẹ́ta ń sìn tí mo ti wà lẹ́kọ̀ọ́. Ọdún mẹ́ta? Ló dẹ̀ pè mí. Mo ṣe bẹ́ẹ̀ mi ò ní contact yìí ni. Oh my God, kí ló wá ṣe ń bí? Mo ní kí sáré wá rà kan ní supermarket yìí ni. Kí láyé iṣẹ́ mi báyìí? This is my place. Èmi mo ní gbogbo bíbá yìí. Ẹ̀yin lẹ ní ṣọ́ọ̀pù yàbẹ́ ẹ̀yin lẹ ní. Èmi ni mo ní gbogbo building yìí. Any building tó bá ti rí tán ti kọ́ ní this structure tó wà ládùúgbò yìí, èmi ni mo ní like 4. By fine. Oh, thank you. Thank you. Kí ló fẹ́? Just call. Wàá fún mi ní nọ́mbà ẹ̀. Anything you want to take is free. Bẹ́ẹ̀ gbogbo ọmọ tó dára ọ̀fẹ́. Wọlé. Niniola. Nini. Yes, baby. Ọ̀dọ̀ Madam Joko tó máa ń lọ yẹn. Mo ti sọ fún ẹ. Mi ò fi taratara gbádùn ẹ. Lánàá, ibẹ̀ ló wà throughout. Èní náà, ó tún lọ síbẹ̀. Mo láti máa fi fún pé kó tó lè wálé. Nini, I don't want it. Má bínú. O ṣáà mọ̀ náà pé mi nìkan mo máa ń wà nínú ilé all the time. Inú ilé dẹ̀ máa wà boring sí mi. So mo ní ìdá tí máa kúrò nínú ilé. Wàhálà tí wà nílé náà. Ẹ lè jọ máa sọ̀rọ̀ kẹjọ máa wo TV. Azizat. Kémi àti Azizat jọ máa sọ̀rọ̀ kájọ máa rojọ́ ká máa wo TV. Ìyẹn possible. Bísí ńkọ́? Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ó ṣàmọ̀ pé Bísí náà ní ṣọ́ọ̀bù tiẹ̀. Ṣé Bísí tó máa wà ní ṣọ́ọ̀bù tó ń tajà ní gbogbo ìgbà ní máa lọ jókòó títí máa máa fojú wo bó ṣe ń ka owó títí. Akin. Mi ò lọ sọ́dọ̀ Bísí o. Okay. Mo ti sọ fún ẹ. Gẹ́gẹ́ bí ọkọ ẹ. Mi ò fẹ́ kó máa lọ sọ́dọ̀ Madam Joko. And that's fine. Ọkọ mi ò dé jọ. Jọ náà. Money is money. From the next week, and she deal consumer worth like $100,000. Ma fún ẹ pé. Na small money now, má worry. Mo rò pé nǹkan ṣe ẹ́. Dúró mọ́. Ṣé rò pé àwọn ọmọ kékèké olórí burúkú tẹ̀ ń bá ṣe yìí? Kí máa gba kíní, èmi àti ẹjọ́ sọ, nǹkan tó sọ fún mi, olóò máa change mọ́tò mi sí range 2014. As wà ní 2015 sí, the last business tó ṣe $5 million péré ló sẹ́ǹtì mi, olóò máa sẹ́ǹtì $7 million. O tún wá dé bíbá yìí sí, o tún wá fi change ibẹ̀ mi. Kí ni kí n fi ṣe? Ṣé kí n jẹ́ ni? Ma fún ẹ pé. Dollars mo kó wá náà, ó ń ṣe náírà. Gbọ́dọ̀ mi ò fẹ́ wálé fi mí sílẹ̀. Mi ò fẹ́ ṣé mo kó sọ fún mi pé máa bá mi change mọ́tò mi, ṣé mo kó tí change ẹ̀. Máa change ẹ̀. Àwọn ọ̀rẹ́ mi gbogbo kò sí kọ̀ọ̀kan tí ò ní range. Olóò máa change ẹ̀. Mi ò fẹ́ oko o. Kí ló dé? Ó máa fi kún. Na small money. A ní mi ò fẹ́ eléyìí. Mo ní mi ò fẹ́ mo kàn sí ẹ lọ́rùn. Ṣé tipátipá ni? Ó máa fi kún sẹ́ẹ̀. Tí ẹ ṣe kó dání. Ìgbà wọn fẹ́ change mọ́tò tó ló máa change. Very soon, next job, maybe in the next 1 week. Ẹ máa fi kún. Next one, anyway, tó bá ní pé ká kó. Gani! Ma! Mi ò fẹ́ wo kówó yìí. Kó lọ síbi àwọn owó ta máa ń dáwó lẹ́sìn. Lọ́kùn jákòó síbi tó bá rí. Lọ́kùn dànù síbi tó bá rí. Bàtà ní dandan ní ká gbà. Mo wálé ó ti ní gbogbo ìgbà ẹ̀. I won't be taking all this shit all the time. Kí ni gbogbo yẹn wà fún? Iye tó bá sọ fún mi pé ó máa fún mi ni kó fún mi. Ọ̀rọ̀ àmì ṣáà ti gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà.
ṣé wàá máa lọ torí o ṣáà rí pé mo lálejò látàrọ ṣègbè wéètì. àtàrà mo ti wà lórí o tiẹ̀ fún mi lọ ni dípò kò jọjọ́ wọlé. òní lè wọlé wálé ayé àti sùn sí fún ẹ lálẹ́ yìí ó dẹ̀ rí pé mo lálejò mo ti ń dádúró látàrọ ẹ má lọ dúró dè mí ìta fẹ́ wọlé ó lé ibo ló fẹ́ wọ̀ ṣówó ẹ pé ni tó ń wọlé. ẹ kò bá wà má ṣe lè fún ọ ìwọ ní gbogbo disgrace gbogbo àlejò rẹ what's that. ọkọ ṣe tẹ wá o. má bínú jàre àbúrò mi. àǹtí jókòó ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sọ́nkù tó wá yín ládùúgbò gbogbo owó tó kó fún yín dollars mà ló fi kó wá fún yín. ìgbà náà nǹkan idiot leléyìí and next time please má pè ní uncle is a boy tó bá ń pè ní uncle máa jẹ́ kí n máa fi ìpàbò tí ń dàgbà ni and when tó bá ti ń dàgbà bẹ́ẹ̀ yẹn mi ò kí ń ní need fún wọn so when you say is a boy tẹ máa mọ̀ pé I am dealing with a boy I like to deal with boys. ẹ jẹ́ ń bèrè kọ́ lọ́wọ́ yín ṣe rí ẹni tẹ́ni kó wọnú ilé yẹn iṣẹ́ wo ló fẹ́ ṣe fún yín nínú ilé tó lọ. ó mọ̀ pé kọ́lọ́hún Elédùmarè máa pààyàn ní kékeré ni bí mo ṣe wà yìí mo máa ń nídìí wípé kí n stretch ara mi tí n bá ti ṣiṣẹ́ tán ó mọ̀ pé all works and no play makes Jack a dull dog ó máa dull kú ni so téèyàn bá dẹ̀ fẹ́ dull kú you need these boys láti bá ètò gbogbo egungun so when he stretches me out like that so mo máa ń nà tán gbogbo ara mi gbá ṣe máa wá wà òkè àwọn boys ló máa lè ṣe àwọn ṣé mo fẹ́ lọ ẹgbẹ́ mi wo ló máa lè ṣe rẹ̀ sometimes when I sleep on the bed he walks on my body so that one arrange my bones àwọn ọmọ yìí ló lè ṣe. ó ti ẹ̀ gbọ́ náà ṣé ẹ̀yin nìkan lè ń gbé nínú ilé tó tóbi tó èyí ni ẹ kí wà board. nínú ilé èmi nìkan kọ́ ni mò ń gbé nínú ilé yìí wọ́n pọ̀ tó ń gbé nínú ilé irú eléyìí náà sì ti wáyé pé kò ń ṣe kó bóyá owó tó fún mi tó ń bí mi nínú ni òun náà máa sùn ó dọ̀la kó tó lọ ìgbà míì gan lè lo èwì kó depend kò tún wá ń ṣòwò nìkan ni mo ní wọ́n tó sì níbi mẹ́rin mo tún sì níbi mẹ́rin lẹ́yìn eléyìí dé nínú ilé ìbò ṣe rí àwọn mẹ́rin la tún gbé bẹ̀ I have 4 other girls ṣe bí sí ń gbé tẹ́lẹ̀ kó tó ṣorí burúkú kó tó yọ lòṣì kó rí burúkú káyé ẹ̀ tó bàjẹ́ kó tó di pé mo wá fi wọ́n fún ó yẹ kí bí sí ti kú ni ngbà tí bí sì ṣe ohun tó ṣe tán ó yẹ kó kú dànù ó yẹ kí mọ́tò padànù ni bọ̀ kẹ́yàn ṣáà máa rotọ́ lọ́hùn gbà mí náà ni bọ̀ tó ti ṣe títí ọbẹ̀ ó ti gé wọná bọ̀ tèmi náà mọ̀ pé next time ojú tún máa túnra rí torí mo mọ̀ pé àti mo mú kúrò lábúlé bó ṣe rí bí olórí burúkú ìwọ ń ké lọ́jọ́ náà lọ́hùn ni bí ìgbà tó ti gbalé ayé lọ́wọ́ ẹ̀. ní bínú ni mo béèrè lọ́wọ́ Bísí ní tòótọ́ bọ̀ kò fi táratára ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì fún mi. kò ní lè sọ fún ẹ kò sí bó ṣe fẹ́ sọ fún ẹ nǹkan tó ṣe ò dáa kò ní lè sọ wọ́n jẹ́ ká fi ti Bísí sílẹ̀ ọkọ yẹn kọ́. ọkọ mi wà. That's nice ìdàtọkọ ẹ wà ọkọ ṣá. àǹtí jókòó mo ní ìdàtí táyé máa lọ ń sìn mi ì ní fẹ́ kí ọkọ mi ṣáájú mi délé. ó ti fẹ́ máa lọ ṣé ó máa nà ẹ́ ni. ọkọ mi ò lè nà mí he is a very nice person àtijọ́ tí mo ti mọ̀ kò gbọ́ sókè rí pé òun fẹ́ nà mí àwọn àtọ́ pé bóyá ó máa nà rárá kò possible. ọkọ ẹ is a nice person àbọ́kùnrin ló sọ̀rọ̀ ló pọ́nlé you were saying it you were smiling ọkùnrin tẹ́wọ̀n bá ń describe ọkùnrin èèyàn máa ń bójú jẹ́ sọ ni ìbànújẹ́ lẹ́yìn máa fi ń sọ̀rọ̀ ọkùnrin bíi tọ́lọ́hún bá yé wọn jẹ́ dé they are all animals ó máa sọ̀rọ̀ ọkùnrin ọ̀hún apọ́nlé èèyàn máa sọ̀rọ̀ ọkùnrin yàmàyàmà ni ó lè máa sọ̀rọ̀ ọkùnrin kó máa sọ ìní gbogbo ṣe ń gbé tó bá fọ́mọ ẹ lọ́wọ́ ojú àjà. àǹtí jókòó ṣé rí ọkọ tèmi ò ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn o ọkọ mi ò ṣeré èèyàn tẹ́ ẹ̀ ń sọ yìí o òun tiẹ̀ yàtọ̀ láàrin gbogbo àwọn ọkùnrin tèmi ti mọ̀ kò ń ṣèyàn bẹ́ẹ̀. ẹwẹ́ irú ọlọ́run ni ò máa sìn irú ọkùnrin pọ̀ jàǹtìrẹrẹ ṣoríjọ́ tó bá máa ṣú ẹ ní figures wàá rò pé orí dọ́là ni ẹni jẹ́ pé ọmọ àlè ní gbogbo wọn pátá ọmọ àlè ni wọ́n. anyway mo fẹ́ ṣe patí ní Saturday ṣo máa wá. tẹ́ bá ti lè gbẹ̀mí àtọkọ mi láyé àti wá. no níní ọlá ò ní bínú ni sórí girls out ni
just girls. I don't want any boys. Me if any men. Shey you understand? Tó bá yẹ pé o lè fún ní excuse pé o ń lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n and all of that kò dá wá. Kí wọ́n náà tiẹ̀ wá dẹrú ayé tí mò ń sọ. Kí wọ́n náà wá tọ́ nǹkan tí mò ń sọ. Olórí burúkú lọkùnrin. Àfọwọ́bòkó ni wọ́n. Ó ti fọwọ́ bò ẹ̀wọ̀n ní rí olórí burúkú dẹ̀ ni wọ́n. Gbogbo tó wà lára wọn bí iṣẹ́ ìyẹ́ ẹyin ni. Tó bá dùpọ̀ ni wọ́n máa ró. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. You better drop the idiot at home and come and enjoy yourself. Tó bá lè make ẹ, inú mi á dùn. So badly make it well, there's always a next time for something. But tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́kọ èdè yẹn, well, good luck to you. But èmi mọ̀ pé rubbish ló máa já sí at the end of the day. Àfi tí ó bá kí n ṣọkùnrin. Please, next time, let's talk about something good. Ẹ ṣe bá mi nípa ẹ ṣe kò fọwọ́ rẹ̀. Níníọlá, Ganiat sọ fún mi wípé òun máa ń rí ẹni àwọn. In fact, only every day ló máa wá bẹ tó máa register. Kí ló wà ń bẹ lóòótọ́ ló sọ mo máa wá bẹ. Ìgbà tí mi ò ní kankan tí mò ń ṣe lé. Kí ni ohun tó ń dúró ṣe lé? Òótọ́ ló sọ. Níníọlá, you are a married woman. Yes, stay away from Madam Joko. You don't need that kind of relationship. Kí ló dé gan torí Ọlọ́run? Bí ṣe sọ fún mi, kí ni problem ẹ? Mo lọ sílé Madam Joko, báwo nìyẹn ṣe ní ṣe pẹ̀lú ẹ? Ṣé ọkọ mi wá gba ẹ complain fún ẹ pé bí mo ṣe lọ bẹ̀ ń rún òun nínú jọ torí Ọlọ́run? O sì sọ nǹkan tó wà láàrin wa àti Madam Joko fún mi. Jóná, baby, mi get ẹ ṣe òun try láti jẹ́ kó yé mi wípé mo ń jealous. Jealous of what? No, ọ̀rẹ́, ó mú fúnra dáwọ́ ni. Kí ló dé gan torí Ọlọ́run bẹ̀ fi mí sílẹ̀ lọ́rùn? No, má get me wrong. Ṣorí kan tí mo sọ ni wípé ṣorí woman yẹn tó bá wà very careful, ó máa mislead ẹ. Ó máa lé ẹkún ilé ọkọ. Ó máa regret nǹkan tí wàá sí ẹjọ́ ń ṣe pọ̀. Mo mọ̀ dáadáa o. Mo mọ̀ dáadáa gidi gan. Mi dẹ̀ ní encourage ẹ kó move close sí. Ṣó ti gbọ́ mi? Mi ní encourage ẹ kó move close. Ó lè dídá fi mí sílẹ̀ fún ọ̀dà yẹn kí ló dé gan? Ó dẹ̀ sọ̀rọ̀ lèmi lórí iṣẹ́ tó gbọ́ mi sínú mọ́tò ẹ̀. Jọ̀dọ̀ Ọlọ́run já mílẹ̀ tó bá ti mọ̀ pé torí pé mo wà nínú mọ́tò ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ sí mi. Kí ló dé gan? No, you're taking this too far. Nǹkan tó bá wọ̀ ní kò fẹ́ náà rẹ̀ sọ. Kò sí ètò kọ́ mi bẹ́ẹ̀. Oh, then I need to talk to your husband. I think I will talk to your husband. Ìwọ ló lẹ́nu ẹ̀, nǹkan tó bá wọ̀ ní kò sọ. Kò sí ètò kọ́ tèmi. Jọ̀dọ̀ Ọlọ́run já mílẹ̀. Kí n já ilẹ̀. Já mílẹ̀. Kí n já ilẹ̀. Okay, màá lọ lọ́pẹ́ padà sílé. Ó ṣe. Yeah. Because mo ti rí pé o lọ́rọ̀ gbọ́n. Tó bá dẹ̀ ṣẹlẹ̀ tán, wá rí pápá ò ní ká. Tó bá ti ṣẹlẹ̀ tán, má pè mí o. Má tiẹ̀ ṣe. Jọ́ torí Ọlọ́run. Ọ̀rẹ́, ṣọ́ igbá ẹ̀. Ọkọ ẹ̀ kọ́. Inú ni. Akin, what's wrong with you? Heart mi ni o. Ṣé ló dàbí pé kí heart yẹn kó heavy? Débi pé I can't even breathe well. Níníọlá, ó dẹ̀ ń wòran. Why tell lọ sí clinic? Uncle James kò ń ṣe bẹ́ẹ̀. Bí àtẹ̀yìn náà bá lè bá mi bá sọ̀rọ̀. Okay, let me ask you this. When was the last time you checked your cholesterol level? Èmi ti lọ fún check-up nísìnyí àti 3 years ago. Akin, Níníọlá, why are you joking with your health? Surely check-up tó owó yẹn every 6 months. Ló yẹ kí èèyàn máa ṣe medical check-up. Look at you. Oya, come on, stand up. Let's go to the clinic. Oya, Níníọlá, ẹ jẹ́ ká lọ sí clinic. Ṣé kí ló bẹ get aṣọ tó máa wọ̀? Ẹ dẹ̀ bó mọ́ra sínú ilé. Oh, God. Okay. Akin, wọ́n gan fọ́ ni o. I'm serious. I feel so much better, bro. Really? Yeah. That's good. Inú mi dùn because health ẹ gangan òun ni happiness tèmi. But all the same, má gbàgbé, you have to check your health regularly. Ó ṣe kókó gan. Do you understand me? Because health is wealth. Ìlera òun lọ́rọ̀. Thank you so much. You're welcome. I really appreciate gbogbo nǹkan tẹ́ ẹ ṣe. Ilé tí a nìyẹn mi fún mi.
Ó ti yá nìyẹn. Anyway, bá mi kí níní ọlá o. Akin, kí ló ṣẹlẹ̀? Akin. For everything is like money soon. Soon to one way, it man will be man lamb. When I'm alone, so you can do so. What am I work? You to suffer ilé nílé ẹ̀. You can come anytime. Kò sí nǹkan tó fẹ́ tí mi ò fún ẹ. O lè jẹ, o lè bàtàrà tó ti wà níbí báyìí. Ṣé bó ń jẹ ọkàn mu náà ni? So there's no problem at all. Ilé nílé ẹ̀. Aunty Joko. Inú ti ẹ̀dùn pé ẹ welcome mi sínú ilé yín. Kò sí nǹkan tí mo lè ṣe. Ọ̀rọ̀ tẹ́ bá sọ náà ni màá gbọ́. Kò sí ohun tá à ń gbé tí a lè gbélẹ̀. Afẹ́ni tó bá kàn fẹ́ wálé ayé má yà nìkan ni. Kò sí ohun tó dẹ̀ wà lókè tí ò lè jábọ́ at any time. So feel free. Èmi tí ẹ fẹ́ kó jayé orí ẹ̀. I want you to enjoy yourself. Jayé orí ẹ̀. Enjoy the life of your head. I don't have a phone. It's vibrate. Ẹ má bínú. Hello? Kí ni? Ibo níbo lẹ wà? Okay, mo ti gbọ́. Mo ń bọ̀. Kí ló ṣẹlẹ̀ fún mi? Mo fẹ́ máa lọ nsìn. Ẹ ṣẹlẹ̀. Ọkọ mi ni. Kí ló ṣe? Mo ní ó ní heart failure pé kí n táyé máa bọ̀ lọ hospital. Mo ní ìgbà tí lọ. Àti Chukwu. Wá, can you drive? Wọ́n láti tẹ̀kẹ̀ yìí sí o kó máa ọ̀rọ̀ yóò máa dé tó gbogbo ọkọ̀mí látàtà tó bá látàtà tó bá fẹ́ kú kó kú o àìmọye irú ẹ̀ tó bá kú ò ní rẹ́ lómi nìwo ni tó bá pè wà látọ̀dá látàtà olùkọ́ wọn máa sáré rọ́ káàkiri àwọn ọmọ máa bá látàtà wọn bá fẹ́ kú kó kú àsìkò tí tó ni àgùkò bá tó ọlọ́run ní pé látàtà tó kú tó kú dànù ìjọ kó mọ́ lọ́mọ ìjà lórí ẹ̀ pretty girl like that àwọn animal. Doctor wà lọ́fíìsì mi. Ṣé kò sí problem? Báwo lẹ ṣe ń feel sí i? Sir. Tó yìí ló kọ́ mi. Sir. I want you to do me a favor. Okay, sir. Later to Allah, I want you to give it to my wife. Around 12:30. Báwo la rẹ̀ sí? Wọ́n ti ní àwọn wọ́n sùn lọ́wọ́. But the only thing tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ní sí pé kẹlọ dáná wà fún mi. Torí tí wọ́n máa jí ebi màmá pa wọn ṣe understand. Ṣé lè ṣe ọ̀pọ̀pọ̀ bí wà òkè? Ó tẹ ilé tí ọ̀pọ̀pọ̀ bí wà òkè. But wọ́n rán mi sí yín o. My love, my life was fun beyond my dreams. Gbogbo nǹkan tí mo jẹ́ lẹ́yìn àti gbogbo nǹkan tí mo ní, ìwọ ni. You gave me support and strength to achieve all I have today. Mo wà ń bí báyìí pẹ̀lú picture ẹ̀. Well, gbogbo nǹkan tí mo ní, ìwọ ló ní.
lẹ́tà yìí ó jẹ́ àrídájú fún gbogbo ohun ìní mi. Lóòótọ́ nígbà tí mo wà láyé mi ò ní àǹfààní láti kọ gbogbo eléyìí, ṣùgbọ́n lẹ́tà yìí I have signed and dated it. All I have is yours without any query. Love you, dearie. Akinyemi Sanusi. I'm trying to calculate the money. It's okay to go. It's alright. Ẹ̀jẹ̀ mi ni wọ́n kò sí problem. Just go ahead. Mo ti lọ wo àwọn consignments and then wọ́n kọ́ àwọn documents fún mi and you are going to sign. And this is the bill of lading. And then these are other documents to show that the consignment is yours. So you have to sign this part. Okay. B. Mo ṣe wàhálà gan gbà tí mo gbogbo consignment mo gbogbo goods one by one. Our guys all try, they all really cooperate. Okay, that's beautiful. Yeah. And then the process. Okay. Yeah, it's fine. It's fine. So. Báwo la ṣe máa ṣọ̀rọ̀ wọn sí ṣé wọ́n gbowó ní next week? Mo ti lọ inspect ó kọ̀ kúrò nínú dọ̀ bó ṣe wà yẹn tó bá pẹ́ jù bẹ́ẹ̀ mo máa demurrage ni after tí mo ti inspect wọ́n ti sign. Owó yẹn pọ̀ díẹ̀. Ìyàwó rẹ̀ pé ìyàwó san owó yẹn pẹ̀lú. So kí ló fẹ́ ká ṣe báyìí? Let's just pay them off and then get the consignment out so that Libras in this was the farm to bear. Ṣọ́lá ò pẹ́ jù. I'll do it tomorrow because as you can see I have people who here to move attend to. So tomorrow I'll send it to your account. Arola. It's fine. It's fine. It's just that is that all? Kí ló tún fẹ́? Pẹ̀lú àdúrà láti mọ̀ bí mo ṣe wo lọ́wọ́ àwọn ọjà ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú bó ṣe débí and the fact that we're about to collect it, it's any chemical reaction for that. Bring it. Alright. You can come back tonight. You sure? At your dad, to Bawasun, Ajumanosi Bank loan, I'll do the transfer of Alibali, but then my basha you could. That's correct. Alright. I think that to Bano. It's alright. So she going to thank you for handling everything for me. No. I can't be everywhere, no, at the same time. I know. Who will they allow to pack? Ami. Oh, you might not see. Okay. I'm going to take care of Thank you so much. Okay. Alright then. Sorry. Actually, I'm worried. You remember me import, you remember me take care of everything, and he's been so good about it. And I'm going to marry all of my family. So kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi mò ń bọ̀ ọ̀rọ̀ tó bọ̀ gbé wáyàn ọ̀rọ̀ gbé gbé lọ ni a máa ní láti ọ̀rọ̀ gún lórí ẹ̀gàn láti jókòó. Kọ́kọ́ ló ṣẹlẹ̀ tí mo fẹ́ kẹ́ rí lẹ́tà yìí. Lẹ́tà yìí. This is good news. Èèyàn fẹ́ kú ó ní ìkẹ́sì tó ń bá kú kí gbogbo property òun kó máa jẹ́ ti tiẹ̀ everything ilé ayé òun kó jẹ́ ti tiẹ̀ kò dẹ̀ tí kú ó wà ní hospital ó máa kú eventually náà níṣẹ́ bá rẹ̀ tàtà ló máa ní all the time ìgbà wo ni ò ní kú ó máa wo màmá wo àwọn nǹkan tó rí tó rò pé bóyá bá ní. èèyàn tí kò ṣe irú nǹkan báyìí fún ẹ gbogbo owó ilẹ̀ onígbòkò jogún ẹ̀. ọ̀rọ̀ ṣe rẹ̀ kí ló ń sọmọ yìí oh dey wake up now
jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ nílé ayé yìí you use what you have to get what you want. èní heart attack ọ̀la heart attack ṣorí tó bá di lọ́jọ́ kan ó máa kàn sùn kò ní jí mọ́ ni tó bá dẹ̀ ṣe é sùn tó sì ń jí wàá kàn rí pé a kàn wò pé gbogbo tóun nílẹ̀ yìí ó pọ̀ a kàn fẹ́ yàwó kan ni a fẹ́ lé ẹ ìyẹn náà bẹ̀rẹ̀ sí í bímọ gbogbo tó yẹ kó jẹ́ ti tẹ̀ a máa jẹ́ bí tẹ̀yìn méjì tàbí bíi mẹ́ta pẹ̀lú àwọn ọmọ àtàwọn ọmọ so kọ́ tẹ́mi ń try láti sọ fún ẹ ni pé the situation is not bad. òun ló kọ lẹ́tà fún kú fún rẹ̀ a lè máa yanjú ẹ̀ náà ni a lè máa gbádùn ara ẹ̀ lọ ṣé wàá fẹ́ gbọ́ tọ́wọ́ bá tún wá padà bẹ́yìn yọ much later ẹ̀ èmi ní lọ́ọ̀yà kan lọ́ọ̀yà tó ń pe lọ́ọ̀yà ránṣẹ́ ó ya wèrè ó ṣe èrè gidi gan a máa yanjú ẹ̀ ṣe ẹ́ àbí látàtàkì tó sọ yẹn òun ló yẹ wọn àbáwọn ọkùnrin kan tó bá filẹ̀ á fẹ́ yàwó ilé ẹ̀ bí ọmọ pápá ẹ tẹ wá jọjọjọjọ má ti waste time rárá so don't waste time about it o. ṣé ẹ bá kà ṣe àlèbẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ látọ̀ lánàá. ọ̀la ìgbà wọn ni máa kó òyìnbó ṣe bí wọn náà ló máa gbẹ̀yìn ẹ̀ náà. ọlágún ti pẹ́ jù àbí ìjọ I give it to you. no ṣe mú dání náà díẹ̀ pé òrè ọ̀rẹ́ mi lọ́ọ̀yà yẹn àgbà ẹ̀ lágùn títí alẹ́. ṣé ò sí kankan tó máa ṣẹlẹ̀ látàtà. àbójú lórí mi kí ni problem ẹ ọ lè fi nǹkan tó ń ṣẹlẹ̀ kó lọ wá fún mi òun sọ fún mi fún mi kó sì kó lọ wá fún mi kí ló ṣe ẹ gbà mí oríṣiríṣi. 7 missed calls. 7 missed calls. ṣé mo rẹ̀ pẹ̀pẹ̀ wojú fóònù ló sọ fún mi kí ló wálé fóònù mi tó fún mi pé 7 missed calls wà lórí fóònù mi. Ojú ẹ̀ ló wà. Etí ẹ̀ ni mo rò pé wà. Ìwọ ọmọ yóò kọjá yìí ẹ o. Ṣé ní bá fóònù fún mi? Ìdí ọ̀tọ̀ òṣì owó ṣe rí orí ráhùnráhùn ọ̀dẹ̀. Hospital. Hospital jàtijàti. Madam, báwo dẹ̀ lára ọ̀gá mọ́? Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀ pẹ̀lú ọkọ̀ tó ṣe? Janjala. Idiot. Niniola. Jídé. Kí ló tó wá pick me ní hospital? Má bínú. Mo sùn lọ ni. Ó sùn. Má bínú. Mo ṣàtì ní kó má bínú. Mo gbàgbé sùn lọ ni. Niniola. I was dying. Ìwọ ń sùn. Rárá o, ìgbà tí mo wá wẹ̀ lọ́spítò, wọ́n ní pé kí n lọ sí oúnjẹ wá pé mi tí lè yọjú sí ẹ̀ǹsìn. Oúnjẹ yẹn ni mo wá sè tí mo fi gbàgbé sùn lọ. Doctor pé 8 times. Ó gbé kọ́lẹ̀. Ó ti o, 7 times péré ló pè mí. Seven times ló pè mí. Are you okay?
text message tí doctor send sí ẹ tọ́nà ti discharge mi nǹkan. Lóòótọ́ mo rí text message but ṣe rí text message tó send sí mi yẹn ìgbà tí mo rí ni mò ń ṣe oúnjẹ tí mo fẹ́ gbé wá fún ẹ lọ́sítítù lọ́wọ́. Má bínú ṣùgbọ́n. Akin. Mo máa sùn jàre. Akin dìde. Akin dìde mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ màá bá ẹ jà dìde ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wà very important dìde. Okay, mo ń gbọ́. I want a divorce. Mi ò fẹ́ mọ́. Eniola. Ibo lè ti ń jáde lẹ́nu ẹ̀. Are you alright? Nini? Hey. Eniola. Mo wà okay kò sí nǹkan kan tó ṣe mí. Mo ti rò dáadáa mo dẹ̀ ti decide lọ́kàn mi pé ó bẹ́tà kí olúkálùkù wa kó máa lọ láyé tiẹ̀. Mi ò fẹ́ mọ́. Eniola. O ti ń yàlè. O ti ń rí ọkùnrin mi lẹ́yìn mi. Ta ló yàn àlè? Mi ò yàn àlè o. And besides ẹ̀yin ọkùnrin ó ṣe jẹ́ pé tí obìnrin bá sọ fọ́kùnrin pé òun ò ṣe mọ́ báyìí the next thing tẹ́ máa conclude ni pé ó ti ń yàn àlè ó ti ń tẹ̀lé ọkùnrin mi jọ nítorí Ọlọ́run mi ò fẹ́ wàhálà o mo ní mi ò fẹ́ mọ́ ṣé wàhálà wà ń bẹ̀ ni. Nini so èmi ti wá di àwọn ọkùnrin I am your husband èmi ni ọkọ ẹ so èmi ni wọ́n refer sí as àwọn ọkùnrin. Kò tí mi máa sọ fún ẹ òun ni mo ti sọ fún ẹ. Nini. Ìṣẹ́ ní mú ni hùwàkíwà o. Very much. Oúnjẹ ò ní pẹ́ ìpinnu sir. Your favour. Ọ̀rọ̀ Nílọ́lá wá ń jọ lójú mi bíi wípé mi ì mọ ẹni tí mò ń bá gbé wípé kí èèyàn máa gbé pẹ̀lú stranger. Sorry, Akin, máa fẹ́ kó fún mi ní àyè. Bóyá kí n bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀. I can speak sense into her head. Níní Ọlátẹ̀yìn fẹ́ bá sọ̀rọ̀. Ó ti yàtọ̀ sí ọmọ tẹ́ mọ̀ tẹ́lẹ̀. Níní Ọlá ti change. Àbí ṣé ẹ believe nǹkan tí mò ń sọ ni? Kò ń ṣe pé mi ò believe ẹ o. But let me tell you this. Sórí tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ marry bẹ́yẹn oríṣiríṣi challenges ló máa ń kọ́kọ́ wáyé. Do you understand me? You know, upbringing everybody ó yàtọ̀ now. The weight of your upbringing, the weight of your upbringing is different. So challenges máa wà and they call it test of trial.
Do you understand? Ìwọ lọkùnrin now, which makes you the head of the family. So ìwọ ló máa mọ bó ṣe máa tó ní ilé ẹ̀. Women can be so funny, we all know that. But ìwọ ló kù sí lọ́wọ́. Tẹ́ bá ní ẹlẹ́rìí mi lọ́mọ tó gbé mi wá yẹn. The way tó ṣe máa ń ṣe sí ọmọ yẹn nínú ilé. Ọ̀rọ̀ níní ládàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n ń dì. Hello bàbá, àṣẹ wàpá Ọláyíwájú ọmọ Balógun máa egun gbogbo France àwọn ti Kẹ́hìndé Adéyẹmí bàbá àgbàlagbà mo wà pa mo pé ìlànà ó dà pé ẹ̀ ń sùn ẹ ti sùn long time yẹn ọ̀rọ̀ contract náà ni ẹ bá mi bọ́ honorable sọ̀rọ̀ kan pé contract fún mi ètò àṣàjọ ṣe níjọ́sí mo fọ́kọ̀ mo ṣe dáadáa ní ìlẹ̀ disappoint ní ẹgbẹ́ ṣàánú ìbàdàn ètò ẹ̀ náà mo ṣe ń pè yín kẹ́ bá mi mọ̀ pé ẹ̀ náà lè bá wọn sọ ẹ bá mi bá wọn sọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àbí ṣẹfẹ kémi náà kí ló bi ti ẹ jẹ́ kémi náà dàbí ẹ̀yin náà bàbá ẹ ṣàánú mi all right sir ẹ jọ̀ọ́ help me okay ẹ jọ̀ọ́ bá mi bá wọn sọ all right okay kí n pè yín lálẹ́ okay máa pè yín lálẹ́ bàbá ẹ ṣé gan ẹ filẹ̀ bàbá Ọláyíwájú ọmọ Balógun all right sir all right. Nínílọlá ṣé èdè ọmọ òdì ọ. èdè òdì mi o. èdè wo ni òdì ọ bí èdè ọba dì ọ wà mú ìfẹ́ odidi ọdún mẹ́rin wà déédéé dànù sódò. mo ti sọ fún pé mi ò fẹ́ mọ́ kó wáyàwó tiẹ̀ síwájú ṣé dandan ni. ọ̀fẹ́ kí ni mọ́ ṣé èyí tó mú bọ̀ èkó rè ṣé ní tí èkó sọ ọ́ dà rè ní tí èkó sọ ọ́ dà nìyí. ayé bàbá tó ń gbẹ́ lọ sí dáhùn níbo la ti mọ̀. obìnrin bá ṣe ọmọ kókó ra wa lọ ẹ bá wọn kiri burúkú yìí ná. Nínílọlá. ìranù wọn rí bí ewúrẹ́ wọn ń dà káàkiri ilé onílé ṣé báyìí wá ṣe rí ìbá ilé lẹ́yìn. Nínílọlá mo ríre ń bọ̀ lèyí ti dé bọ̀. èmi ò kó báyìí máa ń ṣe rí ìbá yìí nìyẹn tó máa wọlé ilé onílé láì kọlẹ̀kùn èmi ò ráyè gbóró eléyìí lé mi o. ẹ máa gbà mí ń bọ̀ lọ wá di olúkòso báyìí arẹ̀kújayé tẹ́ ẹ̀ wá ń tu bí ejò àbí Nínílọlá tó fi lẹ̀ yìí lẹ̀ èkó kọ́ ni mò ń wò yìí mo mọ̀ rí nǹkan tó ẹ mọ̀ gbà mí àwọn aráàlú sáráyé gbọ́dọ̀ rí ìmọ̀ mi dóná wọ́n mọ̀ ṣe o ní tí mo rí náà nísìnyí ó ti fi hàn irú àwọn ẹni tó ń bá dò lẹ́kọ̀ọ́ ó ti fi hàn irú àwọn ọ̀rẹ́ tó ń bá rìn torí wọ́n ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí wọ́n sì sọ irú èèyàn tó jẹ́ mo ti rírun tó jẹ́ mo ti wọ́rú àwọn tó ń bá rìn lẹ́kọ̀ọ́ ó ní lọ wà sórí wà sọ́rùn bíi kíní èrè kìsìwé yìí mo mọ̀ rí mú ètè sọnù dúró náà Nínílọlá ṣàánú mi má fojú olóore gúngi rántí wípé ọmọkùnrin yìí ńgbà tójú ń pọ́n igun wa àwòdì rẹ̀ bá wa ra kọ́ dédé pátì báwọn kọ́ lọ́ọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ a ti fojú olóore gúngi nu wò mí mọ́ ṣe bẹ́ẹ̀ Àyìnkẹ́ gbọ́ tèmi ó gbàgbé gbogbo àwọn ọ̀tàn tí mò ń bọ̀ sọ ńgbà tó wà nílé pé kí dùndún rẹ kọ́ mọ́ fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra ní igi yìí ọ̀dà ayọ́sọnù igi wo ni ó ṣe tu jiná Àyìnkẹ́ ṣàánú mi wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé ìtàn àkìtàn tí mo bọ́ ọ sọ mo wá sí ìrántí ṣàánú mi Àyìnkẹ́ ọmọ olóòfújà Àyìnkẹ́ dákun padà sọ́dọ̀ ọkọ rẹ padà sọ́dọ̀ rẹ̀ kí n tó gbọ́ pé ẹ tún ti dodidi Ọlọ́run wọn wà pẹ̀lú rẹ dákun Àyìnkẹ́.
lóòótọ́ mo fẹ́ wá wò ẹ́ ní hospital rẹ̀ àwọn nǹkan kan nínú mi sọ fún mi pé kò sí nǹkan kan tó lè ṣe mí bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó lè ṣe ẹ́. Ìgbà tí mo rí text message yẹn lórí fóònù mi ẹ̀rù bà mí. Ẹ̀rù bà ẹ́? Ẹ̀rù bà ẹ́ pé kí ni? Ẹ̀rù bà mí nítorí pé inú mi dùn. Inú ẹ dùn? Inú ẹ dùn nítorí pé o rò wípé mo ti kú? Rárá. Inú mi dùn torí pé ó dàbí ìgbà tí wọ́n gbé ẹrù ńlá kan kúrò lórí mi. Ara mi fúyẹ́. Ọ̀rọ̀ mi ti wá dàbí àjàgà tí wọ́n yẹ̀ kúrò lọ́rùn ẹ̀. Bẹ́ẹ̀ni. Níníọlá. I want a divorce. Mi ò fẹ́ fẹ́ ẹ mọ́. Níníọlá, èmi rò wípé o ti lọ sọ́dọ̀ dádì ẹ láti ní change of heart ni. Ṣorí, ní wákàtí ọ̀wọ̀ yìí, ní àsìkò tí mo wà yìí, kò sí ẹ̀dá ẹnì kankan ní orílẹ̀ alàyè tó lè change nǹkan tí mo ti sọ yìí. Níníọlá. Yes. Mo fẹ́ bi ẹ́. How do you feel about me right now? Mo fẹ́ mọ bí mo ṣe ń feel nípa rẹ̀. Máa sọ fún ẹ. Ṣorí, níwọ̀nba ìgbà ṣe bá ṣe ń rí ẹ, bó ṣe ń jẹun, bó ṣe ń rìn, tàdẹ̀jọ́ ń sùn, tàjọ́ ń jí nínú ilé kan náà. Ó máa ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n pa ẹ́. Ó máa ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n yí ẹ lọ́rùn. I hate you. Love Ego. And using this letter against him is not worth it. Half of property Akin ni mo béèrè fún. Mi ò béèrè fún gbogbo property ẹ̀. From letter tó wà lọ́wọ́ yín yẹn, mo sure pé ẹ rí pé ọkọ síbẹ̀ pé gbogbo nǹkan tí Akin ní èmi ni mo ní. Yes. Níníọlá, ìyẹn dìgbà tá Akin bá kú náà. Kí ni nǹkan tẹ́ ẹ ṣe àti sọ fún mi? No, ẹ sọ fún mi. Ṣé dìgbà tí ń bá pa Akin kí tó gbà nǹkan tó jẹ́ ti tèmi? Níníọlá, why are you talking like this? Kí ni nǹkan tí ẹ expect mi láti sọ? Níníọlá, Akin you deserve nǹkan tó ń ṣe fún yìí. Dẹ̀lẹ́ sọ fún Akin àbúrò yín pé kó filé sílẹ̀ fún mi. You see, let me tell you something. I want to tell you something from experience. A little moment of misunderstanding can be so poisonous, and it could make us forget 100 lovable moments we have spent together for just a minute. Ẹni kí àbúrò yín fi ilé sílẹ̀ fún mi kó kọjá lọ sí ìtúwà ní Lẹ́kì kó lọ máa gbé ń bẹ̀. Níníọlá, you know Akin is self-made before you met him. You know that. Mo ti rí pé mo wá síbẹ̀ láti wá waste time mi pẹ̀lú yín because I ní nǹkan kan gidi láti sọ fún mi. If
your brother chooses not to delete himself from my life, I'll help him by doing so. Excuse me. Niniola. Niniola. You destroyed my marriage. Sorry. You destroyed me. Is that what I said? Take it easy. And you destroy money. You destroy me. You're telling me to take it easy. If you like, call security. If you like, call the power. If you like, call Obasanjo. If you like to call anybody, call Fatola. Call Tinubu. I will kill you. Is that what I said to you? Is that what I said to you? I said give it to my wife. You will die. She couldn't. What a long day. And it was stressful going. I'm getting paid as a for just okay. Okay, bye. Mo láti máa lọ sí because mo ní appointment for 3. I have to leave now. Akin, ìgbà wo ló fẹ́ lọ gbé mọ́tò ẹ̀ ní hospital náà? Àwọn ọlọ́pàá yẹn ní kí n máa jìnnà sí hospital until tán bá parí investigation wọn. Bàbá tí mo rò ní pé màá ní pé kí Niniola lọ gbé lọ́la. Better. Ọkàn mi kàn lọ bẹ̀ sí ni, you know. Ooh, I have to be on my way. So, ṣé wàá yọjú sí mi ní ọ́fíìsì lọ́la? Máa yọjú, ara ti le. Akínyẹmí. Ó ní òpè mi, ṣé kò sí? Lọ bá mi pick mọ́tò mi ní hospital. Jọ, kí ni mo wá tó sọ́ọ́sì iná? Ṣé o lè tún sọ? Kí mi bá ẹ lọ pick mọ́tò lọ hospital? And when did we start using authoritative words for ourselves? Not even a please from you. Ṣé wọ́n alright, ṣá? Kí mi bá ẹ lọ pick mọ́tò lọ hospital just like that? Niniola, I was locked up for 5 hours just because of you. Just because of who? Sọ fún mi, kí ló kọ́ tẹ̀mí mẹ́? Ṣé mi ló ní kó lọ́ máa ná obìnrin ni? Ìgbà tó lọ́ ná obìnrin lọ́sítò òun àbí? Ó hang nurse lọ́rùn, ó fẹ́ pa. Ó wá sọ fún mi pé wọ́n hang àbí wọ́n fún nǹkan ṣe fún 5 hours. Tó bá wọn kọ́ pa ẹ́, ó yẹ kó pa ẹ́ síbẹ̀ ni, kó pa ẹ́ sí police station. Ojú ò tiẹ̀ jẹ́ sọ fún ẹ, tí ojú ò bá tiẹ̀ ojú tiẹ̀ mi. Idiot tó ṣì wo bó ṣe ń wò. Ọlọ́dún kẹ́mọ́ for just 5 hours òun complain ìwọ kí ní burúkú olójú òṣì yìí àgbàyà má dànù ó yẹ kí wọ́n pa ìdànù ni wọ́n bá mi sọ rubbish idiot òṣì wo bó ṣe ranjú ó ṣì kúrò wájú mi. And the last thing tí mo gbàdúrà fún ilé ayé yìí òun ni pé kí n lose ẹ. Ẹ̀mí tó ń wò yẹn kò láàrọ̀ o. Let go of your wife. I know you very well. Sórí gbogbo nǹkan tó máa lose yẹn, you can acquire it back in no time. I know you very well. Ẹ̀gbọ́n, this is not about money. I love my wife. Mo nífẹ̀ẹ́ ìyàwó mi. But she doesn't love you anymore. A jẹ́ wípé ẹ̀ mọ Niniola nìyẹn. Kò mean gbogbo nǹkan tó ń sọ yẹn. Ó kàn sọ gbogbo yẹn lórí àwọn lásán ni. Akin, she came to my office. I spoke to her. She's mean. She can do and undo. I'm talking from experience. Anything to bá béèrè lọ́wọ́ ẹ̀, just give it to her and let her go. Kò possible. Kò possible. Mi ò lè fún Niniola ní anything. Yeah! Èmi ni mo mọ gbogbo ìyà tí mo jẹ kó tó di pé mo dé ipò tí mo dé.
níbo ni yín lọ́wọ́ nígbà tí mo struggle. I will not give her a dime. Yeah. Tó bá tiẹ̀ máa wá gbà nǹkan lọ́wọ́ mi, she's not gonna be the one to demand for it. Fọ́kìlì, ẹ ti gbàgbé ibi tí mo ti mú jáde ni. Inú àkìtàn lèmi ti mú wá jáde. Ilé tí mo gbé, inú abúlé ló wà nígbà tí mo ń kọ́ ilé yẹn. You see, ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé gbogbo nǹkan tó ń sọ yìí mi mọ̀ ń pa ẹ̀. I know of everything. Ó ti gbàgbé ni. But you see, Akin, your health is your wealth. Àwọn àgbálùmọ̀ ìwọ̀n ń dùn mọ́. Go. Gbogbo ẹnu mi ló kó. Fóònù mi hàn ní. Hello, Madam Joko. Mo ní kí n bá yín yọ̀ ni. Bísí. Yes. Mo ní kí n bá yọ̀ kí n bá yín dúpẹ́ wípé eventually ẹ achieve aim yín lórí níní ọlá. Ṣebí inú yín ti dùn sí yàbí? Wípé báyé yín ṣe bàjẹ́ ẹ ti successfully báyé níní ọlá náà jẹ́. Àbí inú yín ti dùn sí? Èmi mà ló ń bá sọ̀rọ̀, Jókòó mà ló ń bá sọ̀rọ̀. Ṣé o ṣe pórí ẹ dàrú? Ṣé o ṣe pórí ẹ dàrú? Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ní kẹ̀. Èmi tó jẹ́ pé mi lè mí mú ẹ wá látoko. You have the right to talk to me like that? Hey! Spare me that rubbish detail. Ẹ ti ń sọ̀rọ̀, ọ̀rọ̀ dùn lẹ́nu yín, ó mú mi wá sẹ́kọ̀ọ́. Ó mú mi wá sẹ́kọ̀ọ́, ń pàtàn. Ìwọ rojọ́ fọ́lọ́hun. Ṣe rojọ́ fọ́lọ́hun. Jẹ́ kí sàkíní kan fún ẹ. Máa rò wípé bóyá èmi tó mọ̀ lánàá ní eléyìí o, mo ti yàtọ̀. Ní ibi tí ẹsẹ̀ mi tó ti rìn dé nílùú Èkó yìí. Nǹkan tí ojú mi ti rí nílùú Èkó yìí. Nǹkan tí ọwọ́ mi yìí tó ti bà. Ìyáláyà mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀. Kárísímà ò gbé. Ó ti ẹ̀ lẹ́nu mi mọ́ rárá. Àbí Bísí ti ya wèrè ni? Mo gbẹ́ ẹ lẹ́yìn tán, èmi ló fẹ́ fi ṣáàbí. Màá jẹ́ kó mọ bí mo ṣe tó àti ibi tí mo kù sí. Orí ẹ̀ ò pé nítorí pé mo ti jẹ́ ọmọ bí wájú ṣe rí àti bẹ́yìn ṣe lọ. Ìwọ try mi, ìwọ dán mi wò. Ìwọ dán mi wò. Èmi gbogbo nǹkan ni màá fi bẹ́ẹ̀ jà Bísí. Màá rí ẹ sí òwò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Màá parí ẹ jẹ́. Mi ò bẹ lẹ́jọ́. Ṣé olùkọ́ tí mo máa sọ òun ni mo ti sọ yẹn? Èpè yẹn kẹ̀dẹ̀ ló máa tẹ̀lé ẹ títí ọjọ́ alẹ́ ẹ̀. You must be mad. Bẹ́ẹ̀ ni kó gọ́ṣì kó lórí fóònù fún mi. Take it easy. Bastard. Take it easy. Idiot. Ìyẹn Bísí náà. Bísí mà ni. Take it easy. Ó ní pé torí pé òun ti mọ àwọn èèyàn kan mi mọ àwọn olórí burúkú tó mọ̀ ó lóun ò bẹ́ mi ṣiṣẹ́ mọ́. Tó bá dẹ̀ ní bá mi ṣiṣẹ́ mọ́ kó wá máa insult mi ni. Ṣé bẹ́ẹ̀ mi lè mi rí alábúlé mo rò pé mo rí pé ó máa jẹ́ irinṣẹ́ tó máa da tó máa lè ṣiṣẹ́. Màá máa ṣú ẹ o. Màá ṣó Bísí máa jẹ́ kí Bísí fi eyín kó fi rọra báyìí kó jẹ́ àlọ́. Wicked soul. Why do you do that for me something? Ọlọ́run aṣọ yín lọ aṣọ yín bọ̀ iṣẹ́ tẹ̀dẹ̀ fẹ́ lọ ṣe yìí ẹ make sure pé ẹ ṣe dáadáa
gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ tẹ́ lè fi ṣiṣẹ́ yìí láṣeyọrí fún ara yín ẹ̀yin náà ẹ ṣe ibì kan lẹ́yìn tí máa ń bẹ̀rẹ̀ o ṣé mọ̀ wípé òkè tó ga kò ṣe kókò déédéé ga wọ́n bẹ̀rẹ̀ blọọkì ẹlẹ́yọkan méjì mẹ́ta wọ́n wá gbé sórí ara wọn títí tó fi ga ni so bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn tẹ́yìn náà bá débẹ̀ ẹ má dalẹ̀ gbogbo nǹkan tá a ti ṣe gbogbo nǹkan tí mo ti bá yín sọ ẹ má dalẹ̀ o torí ẹni tó bá ti dalẹ̀ tèmi ó máa bálẹ̀ lọ pátápátá ni ó máa bálẹ̀ lọ kí ni ó máa bálẹ̀ lọ ni o so nítorí ìdí èyí you tó bá dọ̀hún kiss ni wọ́n máa jẹ́ and you wọ́n máa jẹ́ Frida. Thank you. So ẹ ṣe dáadáa èmi ti make gbogbo arrangement ẹ̀yin gan máa mọ̀ pé yes ẹ bọ́ sáyé tuntun congratulations. Angel ìgbà tó yẹ pé ìrọ̀lẹ́ ọ̀la náà ṣì ń lọ wá rí mi láàárọ̀ la tí wọ́n ká lè parí ètò tó kù ọ̀rọ̀ dání you can take them away. àwọn ọmọ oníṣẹ́ dé tòwútòwú. gbogbo ọ̀nà tẹ bá lè fi lè ta ọ̀tẹ̀ ní owó ní kẹ́fì ta o. ẹ dákun ẹ fẹ̀sọ̀ ṣe owó ti dé orí pé kí n máa dúpẹ́ kí n máa dé kí n máa yọ̀ this really calls for celebration. ajé ti sọ. I saw this for the peckles and for the king. And I saw psych, turn on the microphone. No, ọmọge ó yá gbọ́, mo ní pé ó yá gbọ́, ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀. Àjọmọ̀ yìí, hey, Sake, Alpha, okay, Sake, aláyé tó já ojú. Báwo ni kí ló ń ṣẹlẹ̀? Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ju pé ká gbégbèsè tó kẹ́yìn a bá ti ṣe yẹn parí pé a ti discharge woman yẹn conveniently off the deal. Yọmi fòyìnbó lẹ̀ ṣùgbọ́n fi òyìnbó sọ̀sọ̀ yẹn fòyìnbó lẹ̀ òyìnbó ti kọ jù jẹ́ kí n rówó owó níjì jẹ́ kí n rówó yọ ṣùgbọ́n jẹ́ kí n rówó. ọ̀rẹ́ sọ̀yìnbó kí ni ìgbésẹ̀ kí ni ojú nìkan. o lè rẹ́rù bẹ́ẹ̀ yẹn ṣé bọ́ ṣe rẹ́rù nìyẹn ṣọmọdé ni ẹ̀ ń diṣẹ́ yìí aláti o ti ń bí ẹ máa pariwo sí farabalẹ̀ aláti discharge wine ó rí i pé a ti clean ẹ̀ off the deal kó dẹ̀ mọ̀ pé òun ò lè rí wa mọ́ òun ò ní kan ṣe pẹ̀lú wa mọ́ then la lè sọ pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ń pín owó tí wọ́n fúnra ẹ̀ gan mọ̀ ṣáàtì ṣe yẹn ni. kí ni ìgbésẹ̀ náà. yẹ ló má béèrè tó kọ́ ọ́n ojú ti láìkó owó jù owó ti jàrá bẹ́ẹ̀ mi ẹ̀. kò láìkó láti Kwara wá sí Èkó ni wọ́n ṣe lé Èkó ni láti Kwara. ó jẹ̀bi ṣégbà tí wọ́n wá sí Èkó ẹsẹ̀ lọ fẹ́rẹ̀ wá sí Èkó láti Kwara. sọ̀rọ̀ bàbá ìjọ. ìyẹn ló máa sọ fóònù ẹ̀ tí máa ń lò yẹn bá ṣe àtàwọn àlùbọ̀ àti pé wọ́n wà lábúrò yẹn mo fẹ́ lò tí wọ́n fi jẹ́ kó mọ̀ pé mi ò sí nítòsí mọ́ rárá tó bá dẹ̀ ti rí pé mo ti já dànù yẹn òun gan máa ti mọ́ kàn ní ẹni kó mú jáde ká lò. ìrù ẹ̀ ń bà mí o. nọ́mbà ẹ̀dá. kí ló ń wò. tẹ̀ ń kọ́ ṣe láìpẹ́ owó jù kò ní kó ṣe wà. I saw this for the peckles and for the king. And I saw psych, turn on the microphone. No, ọmọge ó yá gbọ́, mo ní pé ó yá gbọ́, ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá gbọ́, ọmọge ó yá gbọ́, ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀, ó yá ṣẹ̀ṣẹ̀.
I know fit. Anything nobody I know it. This my be low-key. Me and you today I know it. Yeah. And your back said it goes go slow. Okay, I wanna rock ya. I wanna rock your body. I wanna feel your body. I wanna be with you tonight. Love and caress your body. I wanna love your body. I wanna feel your body. I wanna be with you. Finally, àti sọ̀rọ̀ sí owó dà. Tí bá sọ pé nǹkan mi ṣì wà bàbá ṣe nǹkan. Kò sí nǹkan mi lẹ̀. Ẹ̀mí, kò sí nǹkan mi lẹ̀. Kò sí nǹkan mi. Boy like owó. Tí mo kẹ́ sorry. Báwo ló ṣe fẹ́ ṣe cash ni àbí kí n fún check àbí sọ́sà account? Obi, mi ta account. Mo fẹ́ fojú rówó báyìí. Fojú rówó báyìí. Mo fẹ́ nìyẹn. Mo fẹ́ rówó báyìí. Fẹ́ fojú rówó. Fẹ́ fojú rówó. Wá ṣé ìdí ọ̀tí ẹni ọmọ kan tí mo ní kọ́kọ́ àgbẹ̀yà. Mo ṣe kó dé sí. Ó ṣe kó dé ní bó ṣe ń bọ̀ dídí rí oṣù gbọ́dọ̀ kan wà. Àrìndì bá fún kẹ́kọ̀ọ́ lọ́pẹ́ wọ́n fún mi jàre. Kí ló ṣe? Gbogbo oṣù má bù. Ṣẹ́rí gbogbo nǹkan tó ń bá ní ẹ̀dá sí méjì ẹ̀dẹ̀ fún ní ti ẹ̀dẹ̀. Mama, okay. Yeah, just a matter of time. I'll be fine. Alright. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Ọ̀gá oúnjẹ ti rẹ̀ sí. Ìyàwó mi kọ́. Wọ́n wọ ní tọ́lẹ̀tì lọ́sìn. Sọ fún mi pé mo lè prepare oúnjẹ. Oúnjẹ náà dẹ̀ wà delicious. Thank you so much. You're welcome. Of course, there's been more prepared now. What do you expect? Jọ̀ọ́ má bínú sí gbogbo nǹkan tí mo ti ń ṣe fún ẹ. Dáríjì mi. Mi ní máa ní tí a bá lè bẹ̀rẹ̀ gbogbo ìfẹ́ wa láti bẹ̀rẹ̀. Are you for real? Yes, I'm for real. Mo mọ̀ pé àwọn ìwà tí mo ti ń wò láti jọjọ́ yìí kò ń ṣe àwọn ìwà tó dáa. But mo promise pé mo máa change. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, jọ̀ọ́ dáríjì mi. Ṣé ọmọ yìí pé mo ti pè é lọ mi? We come prepare the first letter yẹn. Kọ́ dẹ̀ dá gbogbo nǹkan tí mo ní sí méjì kan fún ẹni tiẹ̀. Oh my God. Àbíkí ni wọ́n sì pé kí wọ́n má ṣe. No, yes, go back to Johnson. Thank you so much. Thank you for the second chance. You're welcome, darling.
Èmi ni mo pààrọ̀ oúnjẹ yín. Ìwọ? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Ìgbà tí madam ní kí lọ pè yín wá lókè, mi ò dẹ̀ rí. Bí mo dẹ̀ ṣe ń sáré bọ̀ nsàlẹ̀ ni mo rí madam tí wọ́n ń wò yìí ká. Ó mú ìfura dání ni mo ṣe gbé oúnjẹ yín tí mo gbé fún wọn tí mo gbé tọ̀dọ̀ wọn fún yín. Nínú ìyẹn bù nǹkan sínú oúnjẹ. Bẹ́ẹ̀ ni wọ́n bu nǹkan funfun lẹ́búlẹ́bú kan sínú oúnjẹ. Níyọlá, mo fi sínú oúnjẹ. Ambulance. My phone. Give me my phone. Níyọlá, my phone. Ká máa wẹ̀yìn wò láyé yìí kó má padà fẹ́ bí wá ni o. Ẹ wá wo bí tó já sí o. Ajá tó ń bá máa sọnù láyé mi kò ní gbọ́ fèrè ọdẹ. Ènìyàn wí fún ọba àjò gbọ́, ènìyàn sọ̀rọ̀ fún ọba àjò gbà. Wọ́n wí fún ẹ tó wọ́n ní kò ṣọ́ra ṣe báyé gbẹ̀yẹ́gẹ́. Síbẹ̀síbẹ̀ ò gbọ́, ẹ wá wo mi tó já sí o. Àṣẹ ní wà ń ṣe ra ẹ̀ o, kò wá tán mi o. Àní ká máa gbọ́ kìlọ̀ gbogbo wa. Ká máa gbọ́ kìlọ̀. Ká máa gbọ́ kìlọ̀. Ká máa gbà mọ̀ràn. Ká máa gbà mọ̀ràn mọ́ ń tẹ́lẹ̀. Ká máa wẹ̀ ìwò láyé yìí kó pápá sọ́fẹ̀ bí wà ní o. Ẹ wá wo mi tó jà.